ó ṣe wádìí mi jinlẹ̀ mo wá wò pé Reverend Samuel Johnson Kennedy tó fi fìtàn fẹ́fọ̀ Ọ̀yọ́ bàbá jáde ìwádìí mi ni wípé níbi tá a bá mọ̀ lóde làákìlú mọ̀ ẹni ilé mọ́ láǹfààní láti jáde kúrò lọ́yọ́ kó lẹ́ environment Ọ̀yọ́ ṣe é mọ̀ pé gbogbo ọmọ lolú ọmọ lójú bá bẹ́ẹ̀ níbi tí èèyàn bá dẹ̀ dé Yorùbá ní bàdó kó bá bẹ́ẹ̀ lòmíì ńlá pé kò sóko ẹni tó tó kó bá bá ẹni bàbá láǹfààní àti jáde táwọn rìn jìnnà dáadáa a máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ oko àwọn baba ńlá baba ẹnìkan lójú oko baba tiwa lọ àkàndá ọ̀rọ̀ àwíkòǹkò ẹ mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi pé òun làá mọ́ fàfà ìdí igi làá ba ni wọ́n fi ṣe fọ́nrán mẹ́ta mú wá àkọ́kọ́ ni ti bàbá wa Aláàfin àná ọ̀rọ̀ tí wọ́n sọ tó dá wàhálà lẹ̀ gangan lára ọ̀rọ̀ tí wọ́n sọ tó gbé ọ̀tá sọ́kàn àwọn ọmọ Ọ̀yọ́ jákèjádò ọmọ aláǹfààní láti play ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run because ohun tí èèyàn bá mọ̀ ó ṣàgbẹ́ ẹni Yorùbá sì ní igbé orí nǹkan míì jẹmọ́tọ́ Kennedy ntọ́ bá ti sin òkèlè dẹ́kun níjọ́bẹ̀ ntọ́ bá ti lé ibi lọ níjó oúnjẹ ìyẹn túmọ̀ sí wípé gbogbo ń tá a bá ti rí oúnjẹ ní lọ́dọ̀ wa ìtàn tá a bá sọ fọmọdé náà lọmọdé ó kàwé wọ́ lọmọdé ó fi sọ́kàn lọmọdé ó gbà gẹ́gẹ́ bí ojúlówó ìtàn so ẹ rí i pé gbogbo ń tẹ́ ẹ bá bá lẹ́nu kékeré Ọ̀yọ́ ńlẹ́ bá lẹ́nu àwọn àgbà bẹ̀ yọ wá ṣe ní kàyéfì pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kò déédéé rí bẹ́ẹ̀ o ohun tí wọ́n ti ń gbọ́ sẹ́yìn ńlọ́fà tọrọ wọn fi rí bẹ́ẹ̀ like I said mo ní gbogbo ọmọ lójú bàbá tiẹ̀ bàbá Aláàfin àná ṣé wọ́n fi ṣèkà ni àbí wọn ò fi ṣèkà ṣé wọ́n gbé ìlú wọn lárugẹ ni àbí wọ́n fi dìtẹ̀ Ilé Ifẹ̀ because bàbá sọ fúnra lára wọn pé Ilé Ifẹ̀ wà lára ìlú tó wà lábẹ́ Ọ̀yọ́ ó wà ridiculous gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn bàbá wà nínú àwọn tó dá ilẹ̀ Yorùbá rú lónìí àwa kọ́ correction làwa wá fún bó ṣe rí ló ṣe yẹ kó rí ni àbí bó ṣe yẹ kó wà la gbọ́dọ̀ tó la gbọ́dọ̀ ṣe so ó wà very very annoying the funny thing is Ọ̀yọ́ has been writing that God bless you sir wọ́n ti ń kọ àwọn ìtàn yẹn tipẹ́tipẹ́ wọ́n sì ti ń sọ látẹnudẹ́nu tipẹ́tipẹ́ fáwọn ọmọ wọn ẹ rí i pé kò sí láàrin wọn tó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí but very very unfortunate lónìí màá mú ọ̀rọ̀ ọmọ ọba kan wá látọ̀yọ́ ọmọ ọba tó sọ níjó ní pé ńgbà táwọn ń kó àwọn ìlú lẹ́rú táwọn ń ṣe expansion ńbo lọ níwà ńbo ní Ilé Ifẹ̀ wà ńgbà náà so for God so good arákùnrin náà sọ wípé ọmọ ọba ló ń lọ́yọ̀ọ́ ṣùgbọ́n àrà Àtìbà nìkan ní jọba lónìí pé kò sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kọ lẹ́tà sí gómìnà pé kí gómìnà ó fi kán ṣàtúntò kí wọ́n fi orúkọ àwọn ìdílé ọlọ́mọba tó kù kí wọ́n fi sínú àwọn tí ọmọ ìjọba lọ́yọ̀ọ́ ilé tó fi jọmọ Àtìbà nìkan Alówólódò àtagúnlóyè pé kí wọ́n fọkọ tàwọn náà sí pé gómìnà sọ wípé n tó ń bá ńlẹ̀ ń lo wọ́n tẹ̀lé o ò ní ṣàtúnṣe tàbí àyípadà kankan so now ìyẹn fún láǹfààní láti sọ àwọn ọ̀rọ̀ kan bóyá ó ṣe mistake ni o bóyá wà carried away ni o bóyá ó gbàgbé ni o ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi share program yìí ẹ jẹ́ kí n sáré bẹ̀yìn bẹ́yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share program yẹn kálípọ̀ tá a máa wò lẹ́ẹ̀kan náà kó lè bá jíṣẹ́ tá a fẹ́ kó jẹ́ kó lè bá ṣe ń tá a fẹ́ kó ṣe because bá a bá ti ń wo live táwọn èèyàn tó yẹ kó darapọ̀ mọ́ ń bẹ̀rẹ̀ ò bá ti darapọ̀ mọ́ tó bá ti jẹ́ àárín ọ̀rọ̀ wọn bá kò ní rọrùn fún wọn láti mọ ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀ agbede méjì ló ti bá kò sì ní sábà rọrùn kí ló dé o so with that kò ní rọrùn fún wọn láti mọ ibi tá a ti ń bọ̀rọ̀ wá bọ̀ ok ìyẹn ni mo fi ní kẹ́ dákun dábọ̀ kẹ́ bá mi share program yẹn
so gẹ́gẹ́ mo sọ mo ní fọ́nrán mẹ́ta ni mo mú wá ẹ má bínú o láti gbé àwọn èèyàn díẹ̀ wọlé ni o kí wọ́n lè darapọ̀ mọ́ wa. Now bàbá Aláàfin àná bóyá ìfẹ́ ìlú wọn ni ká sọ pé wọ́n ní àbí ọ̀tẹ̀ àti ọ̀tá ìran káàrọ̀ òjíire ni ká sọ pé wọ́n jẹ́ because níbi tí wọ́n gbé ọ̀rọ̀ dé kò yẹ kí wọ́n gbọ́rọ̀ dé bẹ́ẹ̀ ẹ jẹ́ àtẹ́tí ayọ̀ mi ìfẹ́ ká gbàsìkò rárá ká tètè sọ nǹkan tá a fẹ́ sọ ẹ gbọ́rọ̀ tí bàbá Aláàfin àná sọ. tó tí a wà lọ́yọ̀ọ́ lé ó ní olúùlú fún gbogbo ilẹ̀ Yorùbá nínú agbára. olúùlú fún gbogbo ilẹ̀ Yorùbá nínú agbára Ọ̀yọ́ látọ̀yọ́ lé. Ọ̀rànyàn ló dá Ọ̀yọ́ lé lẹ̀ ní Aláàfin kìíní nígbà tí ó bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ kò sí àríyànjiyàn ń bẹ̀ pé ìkan nínú àwọn ọmọ Oòduà ọ̀kan bí l'Odùduwà bí ọ̀kan bí ọmọ méje. now ẹ ti rí i pé ìtàn tó wà lẹ́nu gbogbo ọmọ Ọ̀yọ́ lélẹ́yìí ọ̀kan bí l'Odùduwà bí ọ̀kan bí ló wá bímọ méje Ọ̀rànmíyàn jẹ́ kan bẹ̀ ẹnu bàbá Aláàfin àná gangan lẹ́tí ń gbọ́ yóò. ìkan ọmọ méje tí ọ̀kan bí ní Ọ̀rànyàn lọ́lọ́run wá gbé ọlá fún torí pé ó jẹ́ akíkanjú ọmọ ọba ó jẹ́ akíkanjú èèyàn gẹ́gẹ́ bí ìwà ti sọ òun ló dá gbogbo agbègbè tó yẹ pé ó gbòòrò jù kí ẹni tó jẹ́yàn dúró ní gbogbo àgbáyé nínú ìtàn láti ìgbà tí ìwà ti ṣètìlì sí tó ti ìdálẹ̀. wọ́n ní Ọ̀rànmíyàn ló dá agbègbè. okay madam Abibat, God bless you ma. now pé Ọ̀rànmíyàn ló dá agbègbè tó tóbi ilẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà níbi táwọn èèyàn tá lè sọ pé àwọn èèyàn dúdú wà lónìí but very very unfortunate. Ọ̀rànmíyàn ò dábì kankan lẹ̀ yàtọ̀ sí Ọ̀yọ́ tó kọ́kọ́ tẹ̀ ní ẹyẹ ó ta nìyẹn. kí ló ṣẹlẹ̀. so now Ọ̀rànmíyàn ò dá ibì kankan tó gbòòrò kankan sílẹ̀ Ọ̀rànmíyàn dá ẹyẹ ó sílẹ̀ láti ẹyẹ ó Ọ̀rànmíyàn padà sílé Ifẹ̀ ní tí wọ́n pè ní empire kì í ṣe bẹ̀rẹ̀ empire ti bẹ̀rẹ̀ o ìgbà tí Ọ̀yọ́ kúrò ní Ìgbòho tí wọ́n padà síbi tán pè ní Kàtúngà ẹ jẹ́ Kàtúngà Ọ̀yọ́ padà síbi ni wọ́n ẹ̀sẹ̀ create ti ń jẹ́ empire because lásìkò ìgbà náà lọ́yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹ́gun tàbí ká sọ pé iná ṣẹ́gun Núpé ká sọ pé ńgbà náà ni wọ́n lọ recruit àwọn èèyàn láti as far back as Mali Bọ̀gú Aláàfin Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ló lọ recruit àwọn ẹ̀yà míì wá Ọ̀yọ́ ò lè sọ pé àwọn kì í ṣe miss blood kò sí báyìí fẹ́ ṣe ta nìyẹn bá ń dárúkọ wọn làwọn náà ti náà ẹnìkan wà láàrin Frida okay God bless you. now ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní organize nǹkan tí wọ́n ń pè ní empire kì í ṣe lásìkò Ọ̀rànmíyàn ní empire bẹ̀rẹ̀ kì í ṣe throughout life wọn náà fi ní empire gbogbo ogun tọ́yọ̀ kọ́kọ́ jà ogun tí wọ́n lé wọn kúrò tán ṣẹ́gun wọn ni wọ́n kọ́kọ́ jà ní wọ́n kọ́kọ́ face so bàbá wa yìí wà nínú ẹni tó dá gbogbo kinní ilẹ̀ sí wa lọ́rùn so now gẹ́gẹ́ bí bàbá ti sọ wọ́n ní Ọ̀rànyàn ló dàbí tọ́pọ̀ lẹ̀ Ọ̀rànyàn ò dàbí nǹkan lẹ̀. agbára àti ọgbọ́n àti jagunjagun ogun jíjà ló fi dá ibi tá à ń pè ní Ọ̀yọ́ empire lẹ̀ nígbà tó. can you imagine Ọ̀rànmíyàn kọ́ ló dá Ọ̀yọ́ empire lẹ̀. lálẹ́ àwọn tó wà látó lé agbára lé lórí Ifẹ̀ Ìjẹ̀bú. ṣé ń gbọ́rọ̀ àwọn ibi tí Ọ̀rànmíyàn lágbára lé lórí Ifẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin ará Ìjẹ̀bú ẹ súnmọ́ bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ ń pa Ọ̀rànmíyàn rárá s'Ọ̀rànmíyàn tẹ̀lé Ìjẹ̀bú rí rárá s'Ọ̀rànmíyàn tẹ̀bi tí wọ́n ń pè ní Ẹ̀gbá rí rárá s'Ọ̀rànmíyàn dé Ìbàdàn sọ́tẹ̀ Ìbàdàn rí bó lágbára Ọ̀rànmíyàn ṣe wá increase láti fẹ́ àbí Ọ̀rànmíyàn ọjọba nílé Ifẹ̀ solemnly gently kò jagun mọ́ nígbà tó délé Ifẹ̀ ẹ wo gbogbo bọ́n ṣe race àwọn nǹkan yẹn Ọ̀rànmíyàn jẹ gàba lórí Ifẹ̀ ibi tó lágbára lé lórí Ifẹ̀ wà ń bẹ̀ bàbá yìí máa rí dínkù ilé Ifẹ̀ àwọn Ọ̀yọ́ máa ní lọ́kàn láti bèlítù Ifẹ̀ láti dé agbára Ifẹ̀ kù torí pé kò sí ìlú tẹ́ máa sọ pé ó ju Ọ̀yọ́ lọ yàtọ̀ sí Ifẹ̀ tábà ń ṣe ránkì ní ìsìn tábà ti ní amú Ọ̀ọ̀ni àsopọ̀ àfẹ́ má láàfin so tán bá ti wá bìlítù Ọ̀ọ̀ni tán bá ti yẹpẹrẹ àpèrè Oòduà
kò wá ní sẹ́ni kankan tẹ́ sọ pé tó wọn mọ́ ẹ sọ pé Ọ̀yọ́ náà ni because gbogbo yín náà lè mọ̀ sọ wípé ní ti ilé ogun jíjà ní ti kìnní kan Ọ̀yọ́ ni Ọ̀yọ́ tẹ̀ ń sọ yìí ẹ já sọ reality fúnra wa Ọ̀yọ́ ò lọ́mọ ogun fúnra lára wọn tó jọmọ bíbí Ọ̀yọ́ yes reality ni mo sọ yẹn Ọ̀yọ́ ò lọ́mọ ogun tó jọmọ bíbí Ọ̀yọ́ wọ́n recruit outsider ẹrú ni wọ́n fi ń jagun yàtọ̀ sáwọn machinery tí wọ́n recruit ẹrú ni wọ́n tó ń lò fógun jíjà ọmọ ìlú mi ní jagun fún wọn Ọ̀yọ́ gangan ọlọ́mọ Ọ̀yọ́ tí ń jagun Ọ̀yọ́ mélòó ló joyè olórí ogun Ọ̀yọ́ mélòó kò mọ́ wọn lára òun náà ní ta Àfọ̀njá láyà lọ́kọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ló fi ṣàjèjì lára wọn ló fi padà lead síkú Àfọ̀njá kò make sense kò mọ́pọlọ wá kò dẹ̀ dùn ún gbọ́ ká sọ wípé Ọ̀yọ́ jẹ gàba lórí Ilé Ifẹ̀ rí kò ṣe gbọ́ kò ṣe sọ ta ló wá sí Ilé Ifẹ̀ nínú wọn tó wá ṣẹ́wọ̀n colonize Ifẹ̀ ni. Oǹdó Sábẹ̀ Ìjẹ̀ṣà Òwu agbára rẹ̀ tó kù ní gbogbo agbègbè yìí. Can you imagine agbára Ọ̀rànmíyàn dòǹdó ó dé Sábẹ̀ ó dé Ìjẹ̀ṣà lọ́dún wo lọ́jọ́ wo ńlọrọ̀míyàn wá jẹ gàba lórí Ìjẹ̀ṣà ló dominate Ìjẹ̀ṣà ló dominate Oǹdó ọ̀nà wo lọ́gbàdo Oǹdó ńlágbára rẹ̀ tún kọjá gbogbo agbègbè yẹn o. ó tún lọ dé Republic of Benin and Togoland gbogbo ẹ̀ tá a bá wò nínú tá a bá ṣe ìmọ̀ tá à ń pè ní geography àwọn ibi tó kó síbẹ̀ tá à ń pè ní longitude tí àwọn èèbó ṣe láti mọ bí agbègbè tó wà ní longitude ní dìgírì 5 àti dìgírì 9 ní north latitude 3 àti 5 àtàbọ̀ àti 3 ní tó jẹ́ ìdájọ́ tí kò tí ì sí ẹnì kankan nínú aláwọ̀ dúdú tí ì darí ẹ̀ lọ nígbà tó dálẹ̀ Ọlọ́run fún lágbára Ọ̀rànyàn ló wá tẹ ìlú tó jẹ́ pé ó gbé tó wá fún Yorùbá tá a mọ̀ níṣẹ́ lógo ló dá Yorùbá tá à ń sọ́lẹ̀ gbogbo àyè. Can you imagine bàbá Aláàfin àná ní Ọ̀rànyàn ló wá fún gbogbo ilẹ̀ Yorùbá lógo lọ́nà wo nígbà wo láàrin ọdún wo sọ́dún wo nígbà wo lògo Yorùbá dé wọ́n tún ní Ọ̀rànyàn ló wá fún gbogbo Yorùbá lédè táwọn ń sọ yìí ẹjá béèrè níbo l'Ọ̀rànmíyàn ti ń bọ̀ gangan we need to know ó possible káwọn ọmọ Ọ̀yọ́ ti mọ ibi t'Ọ̀rànmíyàn tí wọ́n ti ń bọ̀ Ọ̀rànyàn tí wọ́n ti ń bọ̀ ó lè mọ́jọ́ Ọ̀rànmíyàn ta ló wá láti fẹ̀ bóyá sí la kàn ń dàtọ̀ tán papọ̀ mọ́ra wọn ó dẹ̀ máa fan problem títí ayé ni ẹjá béèrè lọ́wọ́ Ọ̀yọ́ níbo l'Ọ̀rànmíyàn tí wọ́n ti wá gangan ó possible Àjàká sàpé méjì Àjàká Ajíbógun ọwọ́ Òbòkun Àjàká Àjùwọ̀n ọba Ọ̀yọ́ àtúmọ̀ Àjàká mi tó tún wà so kí wọ́n sọ bí tí Ọ̀rànyàn tí wọ́n ti ń bọ̀ àti ibi tó ti wá ṣé kìí ṣe Ilé Ifẹ̀ tó bá jẹ́ Ilé Ifẹ̀ èdè wo ní ń sọ nífẹ̀ẹ́ ibi tó ti wá àbí ńgbà tó kú nífẹ̀ẹ́ lédè yẹn bọ́ sí lẹ́nu lédè yẹn wá dá unique because kò yé wa rárá kò yé wa Ẹ̀gbá wọn kò ní Ilé Ifẹ̀ èdè wọn yàtọ̀ èdè Ìjẹ̀ṣà yàtọ̀ Ilé Ifẹ̀ wọn ti kúrò èdè Ifẹ̀ yàtọ̀ sí ti Ìjẹ̀ṣà ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nínú èdè Ifẹ̀ sí Ìjẹ̀ṣà báwọn èèyàn ṣe ń rìn jìnnà sí lédè ṣe ń yàtọ̀ sí káwá sọ pé Ọ̀rànmíyàn ló gbé wa ló fún wa lédè kò make sense rárá Ọ̀rànmíyàn kọ́ ló fún wa lédè àwọn òpìtàn tó sọ fún wa pé èdè táǹpẹ̀ lédè Ọ̀yọ́ gan kì í ṣèdè Ọ̀yọ́ àwọn Òwu ni wọ́n kọ́kọ́ ń sọ Òwu ló dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ àkọ́kọ́ débi pé Òwu gan ní kọ́kọ́ ń kógun jà wọ́n Òwu kógun jà wọ́n títí tí ó gbé ọba wọn láàfin ó sọ sínú túbú eyín Àjàká kan tó lọ pé tẹ̀lá òkò Ṣàngó kó wá bá wọn gbàjàká kalẹ̀ nbọ wá l'Ọ̀rànyàn ti wá fún wa lédè nbọ l'Ọ̀rànmíyàn ti dominate ilẹ̀ àgbàlagbà ló parọ́ tó báyìí o àsìpàgbà gbọdọ̀ pàgbàlagbà ń parọ́. òun pèdè wọn tán máa fi Ẹ̀gbá ń ṣèdè Ẹ̀gbá ọmọ Ẹ̀gbá dání wọn ò gbà pé àwọn jẹ́ Yorùbá kó tó di ìgbà tí ó di ọdún tá à ń pè ní first half of 19th century tí wọ́n gbà pé èdè ẹ̀ lè ṣe bí Yorùbá tá à ń sọ bó ṣe bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ni Yorùbá tá à ń sọ tí wọ́n bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ibi tí ọmọ Oòduà alẹ́ kà sí tó fún wọn papọ̀ tàbá dákọ̀ Yorùbá à ń dákọ̀ Ọ̀yọ́ tàbá dákọ̀ Ọ̀yọ́ à ń dákọ̀ Yorùbá èdè tí Ọ̀rànyàn àtàwọn ọba tó jẹ Àjàká Kọ́rí Ṣàngó gbogbo wọn èdè tí wọ́n wá fi lẹ̀ ni wọ́n á gbà káàkiri. bàbá ní èdè tí àwọn ọba Ọ̀yọ́ sọ ni gbogbo wa ń sọ kò rí bẹ́ẹ̀ ok now mo wá nìkan nínú àwọn ọmọ ọba Ọ̀yọ́ ó grant interview lọ́nà méjì ó fẹ́ fọ̀rọ̀ ìtakora wọn lọ́nà kejì lọ́nà àkọ́kọ́ kò rí ní tó burú mbẹ̀ bí wọ́n bá fa àwọn aláwòrò jọba ó shed light sí story àwọn aláwòrò. ẹ rí i pé ní ìgbà wáṣẹ̀ náà
Ọ̀yọ́ ó evolve ni títí tó fi dé ipò tí abára wa lé ní. ẹ má bínú o mi ò láǹfààní láti lo fídíò ẹ̀ gangan Kennedy Ọ̀yọ́ náà ni fídíò yìí ti wá Ọ̀yọ́ náà ti ṣe mi ìdẹ̀fẹ́ nǹkan tẹ́nìkan fi máa rìpọ́ọ̀tù péèjì mi ló jẹ́ kí n lo voice nìkan. God bless you. Thanks for your understandings. Ìgbà kan tí Aláàfin bá wàjà wọ́n á ní kí àkọ́bí ọmọ ẹ̀ tó jẹ́ Àrẹ̀mọ Olókùn Ẹṣin àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn Ọ̀yọ́mèsì àwọn tó bá ti súnmọ́ jù. Now ṣe bálàyé tí ẹni ṣe ẹ rí i pé kó tó di pé wọ́n dé Ọ̀yọ́ Àtìbà tí Aláàfin bá wàjà wọ́n pa Àrẹ̀mọ rẹ̀ wọ́n pò Olókùn Ẹṣin lára àwọn Ọ̀yọ́mèsì tó bá tún súnmọ́ dáadáa wọ́n tún sọ pé kí wọ́n tẹ̀lé wọ́n á ní wọ́n lọ́ mọ́ tọ́jú Aláàfin lọ́hùn-ún ǹjẹ́ ẹ mọ̀ tó bí tàn gangan ǹjẹ́ ẹ mọ̀ tó bí àṣà òun gangan because majority nǹkan tá à ń ṣe lónìí tradition ńlá sọ de ìwọ̀ ìṣẹ̀lẹ̀ ló wá bí tradition kì í ṣe pé gbogbo ẹ̀ lákọ́kọ́ bẹ̀rẹ̀ with tradition nǹkan kan ló bẹ̀rẹ̀ ń ta pé ní tradition lónìí nílẹ̀ káàró òjìire ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tẹ́gùn fi bẹ̀rẹ̀ sí jáde ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tóòrò fi bẹ̀rẹ̀ sí jáde ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tá bẹ̀rẹ̀ sí bọ̀gún ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tá fi ń kísàn lójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ò ní pé láyé ìgbà náà gbogbo èèyàn lọ́ba máa ń wù ú jẹ a sì ti máa ń pé bọ́ba kò kú ìmí ò lè jẹ so àwọn ọmọ ọba tí wọ́n jẹ́ bí àkọ́bí wọ́n jẹ́ pé bí baba wọn bá ti wàjà àwọn ní ó bọ́ sórí ipò tí wọ́n dẹ̀ ti mọ̀ wípé ọba mi kì í kú bọ̀rọ̀ níbi ọba bá ti ń lo 30 years 40 years 50 years wọ́n á wá wò pé báwo ni yóò tó ká wọn wọ́n á láyà àsìpọ̀ wọ́n á láyà àsìpọ̀ pẹ̀lú àwọn olórí irú olórí wo ilé tó bá jẹ́ ìyá wọn náà ni mọ́ mi ó yẹ kémi náà ti jọba tí n bá jọba ẹ gbádùn jù báyìí lọ from there àwọn olórí ọba wọn pa ọba nígbà ìtàyé àtijọ́ ni wọ́n ti wà Yorùbá ní etí bá ń bínú kọ́mọ́sọ ògùn gbé wọ sájà tọjọ́ torí pọ́jọ́ tínú bá bí o lè fún ọmọ tó bí níwọ̀ jẹ so wọ́n á fúnrú ọba bẹ́ẹ̀ níwọ̀ jẹ wọ́n á lọ bá wàjà ọba sùn kò jí ọmọ àkọ́bí ọba yóò gorí ipò wọ́n ti wá ṣàkíyèsí pé àwọn Aláàfin ọ̀pẹ́ láyé wọn ìpẹ́ tán fi kú kí ló ṣẹlẹ̀ wọ́n wá discover pé àwọn àkọ́bí ọba yìí ni wọ́n ń ṣe náà fi wá include àwọn àkọ́bí ọba sí pé ọ̀dà báyìí o tó bá ti wàjà àkọ́bí ọba náà lọ pẹ̀lú ẹ̀ tí wọ́n fi change tradition yẹn kò ní pé ẹni tó bá ti jẹ́ Àrẹ̀mọ ni yóò gorí pò irọ́ o wọ́n wá change ẹ̀ tí bọ́ tó bá gan bá ti wàjà Àrẹ̀mọ náà ń tẹ̀lé lọ ẹni tó jẹ́ Olókùn Ẹṣin tá là ń pè lólókùn ẹṣin ẹni tí mo ń mẹ́sìn ọba dání tí ó mọ okùn ẹṣin ọba dání tí mo ń satọ́nà ọba tó bá wà lórí ẹṣin tí ó mọ fa okùn ẹṣin ẹ̀ lọ wọ́n ló lòun náà bá lọ now ńgbà tí wọ́n wá dé Àtìbà l'Àtìbà wá stop ẹ̀ bí kí wọ́n má parẹ́ mọ́mọ́ ló jẹ́ káwọn ọmọ tiẹ̀ kí wọ́n máa jọba Àtìbà dẹ̀ mọ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n bá dupò ó fi wọ́n joyè lọ́yọ̀ọ́ àwọn tó yẹ kán jọ máa du ipò Aláàfin dòní ó fi wọ́n joyè ẹjá gbọ́rọ̀ ọ̀gbẹ́ni síwájú sí ẹjá gbọ́rọ̀ pòfẹ́sọ̀ síwájú sí kì í sọ ọ̀gbẹ́ni o pòfẹ́sọ̀ ní àgbàlagbà ni o. pé kí wọ́n ṣígbá kí àwọn náà kàn tẹ̀lé kán lè máa lọ bá ṣe ìtọ́jú bàbá ní òde ọ̀run. ọ̀nà méjì ló pín sí wọ́n bá sọ wípé káwọn èèyàn kó kú pẹ̀lú ọba kí wọ́n lè máa ṣètọ́jú ọba lọ́hùn-ún ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ ní ìlànà tí mo sọ yẹn ẹ̀ẹ̀kejì lójú dúdú because Yorùbá always believe in life after death Yorùbá ò gbà pé èèyàn kú yányán wọ́n gbà wípé ilé ayé mi tó wà lẹ́yìn tí èèyàn bá kú ó níbi tí èèyàn máa ń lọ ìyẹn lè bókú ẹ̀ sọ̀rọ̀ ìyẹn lè bẹ òkú ẹ̀ níṣẹ́ ìyẹn lè tọrọ nǹkan lọ́wọ́ òkú ẹ̀ ìyẹn lè béèrè ààbò lọ́wọ́ òkú ẹ̀ wọ́n lọ sójú orórì wọ́n ní kí bàbá àwọn tí ń bẹ lọ́run ó dárí kó dáàbò bo àwọn ìyá àwọn tí ń bẹ lọ́run kó pèsè fáwọn kó dáàbò bo àwọn. ó tó di pé abára wa nínú ipò yẹn àwọn Àrẹ̀mọ ni wọ́n máa ń rọ́pò bàbá wọn tí bàbá wọn bá ti gbẹ́sẹ̀. àwa rí i pé àwọn Àrẹ̀mọ yìí nínú kí wọ́n di pàǹpá pẹ̀lú ayaba kan tàbí kí wọ́n wọ́nà kan àbí kejì láti tètè ṣekú pa bàbá wọn ní wàjúwàjú. èyí tó jẹ́ pé àwọn Aláàfin wọn ń kú ní sísẹ̀ntẹ̀lé ní àwọn àgbà Ọ̀yọ́ tí à ń pè ní Ọ̀yọ́mèsì àti àwọn Ògbóni ni wọ́n wá pèrò pọ̀ yìí pé láti gbà yẹn lọ tí Aláàfin kan bá ti kú ìwọ tó jọ́ mẹ́ àkọ́bí ẹ̀ wàá ṣígbà wàá tẹ̀lé ni ìwọ tó jẹ́ nǹkan tá a lè pè ní butler Olókùn Ẹṣin tó close mọ́ba pẹ́pẹ́pẹ́
ìwọ náà wàá kú wàá tẹ̀lé ní ẹni pé ó wà nínú oríkì àwọn olókun ẹṣin ọmọ agbọ́jọ kú yọ arọ́jú bàbá kú so àwọn èèyàn tó máa ń sin mọ́ba wá pọ̀ ìgbà yẹn làwọn ọba yẹn ṣẹ̀ wá ń pẹ́ láyé àbọ̀gbàtà tó lo sáà kan lọ́ta dé Ọ̀yọ́ tá a wà yìí wọ́n fòpin sí àṣà kí àwọn ọmọ ọba kan máa tẹ̀lé bàbá wọn àti àwọn ẹrú ọba kọ̀ọ̀kan pé káwọn náà kan máa kú kan máa sin wọ́n pọ̀ a rí i pé òyìnbó kan Captain Bawa òun ló wá tó fòpin sí àṣà bọ́bakú ní òde Ọ̀yọ́ torí pé àwọn náà ń ṣe ìjọba amúnisìn láyé ìgbà yẹn ìyẹn colonial master ṣẹ́rí láti ìgbà tó ti jẹ́ wípé torí ẹ jẹ́ kí n gbé báyìí láyé àtijọ́ àwọn afọbajẹ ló ń yan ọba lélẹ̀ tí a mọ̀ tí a kà táwọn bàbá tó ń sọ fún wa ní àlédè Ọ̀yọ́ Ọ̀yọ́mèsì ni ó ń yan ọba Ọ̀yọ́mèsì àtọba náà jọ ń ṣèlú ẹ sì rí i pé àwọn Ọ̀yọ́mèsì ayé ìgbà yẹn wọ́n powerful gan tó yẹ pé tọ́ba bá ṣàṣemáṣe wọ́n á ṣí gbà fún ìwà fún pé kó lọ ṣe bí ọkùnrin ìyẹn kó gbẹ́mìí mì àti rí àpèjúwe lóríṣiríṣi ìgbà tí Baṣọ̀run Gáà tí ó bẹ láyé a rí gbogbo àrà tó dá pẹ̀lú àwọn aláàfin lóríṣiríṣi a wá rí i pé ìgbà tí sáà tí wọ́n lò títí tó lọ àwọn nǹkan tuntun ó tún jáde tó tún tẹ̀lé ẹni pé gbà tí wọ́n bá fẹ́ fi ọba jẹ nígbà àwáṣẹ̀ ní ayé àtijọ́ kì í ṣe Ọ̀yọ́ nìkan ní gbogbo bíkíbi gbogbo ilẹ̀kílẹ̀ kó tó di pé àwọn òyìnbó kó wọ́n wọ àárín wa kò sẹ́ni tó ń fún ọba ní ọ̀pá àṣẹ kò sí presentation of staff of office ceremony kò dẹ̀ sí à ń issue certificate fún ọba ìbá ní Ọ̀yọ́lé tí ọba míì tó bá kú ní kíákíá ọba lè kú lójú ogun. kí brọ́dà mi ò tó wọ ibi tán fẹ́ wọ̀ náà o wọ́n ní láyé àtijọ́ kò sẹ́ni tí fún ọba ní ọ̀pá àṣẹ èyí staff of office kò sẹ́ni tí issue certificate fọba kí ló wá fà ń gbà náà ń tó fà ní wípé àṣẹ ń bẹ lẹ́nu ọba à ń ṣètò yíyan ọba lábẹ́lé fúnra wa láì sí wàhálà àti ìmọ̀ gbéra wa lọ ilé ẹjọ́ ń gbà náà pé kò tẹ́ mi lọ́rùn bọ́n bá ti mẹ́nìkan nù lù wọ́n ti mẹ́nìkan náà nù gbogbo àwọn tí ọba tẹ́ lọ́rùn wọn fìlú lẹ̀ wọ́n máa lọ bòmí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ayé alábátá táwọn ọba ń jẹ láyé ìgbà náà wọn gbọ́dọ̀ fi wọ́n lẹ̀dí sìn wọ́n bá yé jẹ́ wọ́n ti pa gbogbo èèyàn tán irú àwa ẹni sìn wọ́n ti gbẹ́rì mú wá ẹ̀bẹ́rì ẹ̀ sídìí ogun wọ́n lè pín bú ọba bọ́n ṣe ń sọ káàkiri pé ọba là ń bú tá a sì ní kí wọ́n ṣàlàyé ibi tá a ti bú ọba fún wa wọn ò rí nǹkan kan sọ náà o gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ń gbà náà aṣágbọ̀ ti Aláàfin tán níyàwó ẹ̀ sọ̀rọ̀ pé ó ti ẹ̀jù jájá lábàáyé lọ ẹ̀rù tọnu mọ́ máa gbọ̀n gíjogíjo mọ́ bá ti rí ọ ẹ̀rù wọn máa bà ọ àṣọ òjò báyìí lọ tó ní kí wọ́n lọ rè gbé orí ìyá àtòrí bàbá ìyàwó rẹ̀ wá ṣé gbogbo eléyìí gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ láyé ìgbà náà bọ́ bàbá wà ń bí tíyàwó mi kọjá tàbí ìyàwó rẹ̀ tàbí ọmọ yín obìnrin tó ti bàlágà ọba lè gbé ta ń lọ ọmọ rétérété olúwa ní fi ṣe ọba gbẹ́sẹ̀ lé kò gbọ́dọ̀ mọ ìgbéléyìn ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ láì sànà fáwọn òbí ẹ̀ sáwá gbọ́dọ̀ mọ béléyìn lọ bẹ́ẹ̀ àwọn nǹkan tó dé táwọn òyìnbó wò gẹ́gẹ́ bí àṣà tí ọ̀dánu torí pé àwọn ọba tiwọn ò kí ń lólẹ̀ bẹ́ẹ̀ wọ́n ìpọ́ màlúù tiwọn àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ oko tán fi ń ṣiṣẹ́ wàhálà tí wọ́n ń lò kọ́ mọ gbé gbóyìnbó káàkiri ńlá àwọn ẹrú tí wọ́n wá kó láfíríkà Ọ̀yọ́ nìkan nílùú Ọ̀yọ́ nìkan ló ní empire tó jẹ́ pé ìrántí ẹnìkan ló fi ń kó lẹ́rú ká ní Ọ̀yọ́ empire ká láàrí kà nínú tán wọn wípé wọ́n jáde lẹ̀ Ìgbò wọ́n dé Niger Delta nílò àwọn síbọ̀gù wọ́n rè kó àwọn èèyàn díẹ̀ ń bẹ̀ wọ́n jáde lẹ̀ Haúsá wọ́n jáde lẹ̀ Fúlàní wọ́n jáde lẹ̀ Tífí wọ́n rè kó àwọn èèyàn lẹ́sẹ̀ odò wàláì tààlà ìsúnmọ́ bíi láìláṣẹ́ láwà àmọ́ bóṣùbà kárí fọ́yọ́ nìsín ni àmọ́ yìn wọ́n ní Tinubu ọmọ ọdún pé ẹ ṣeré ìgbómìnà wọn kọ́ ń kó bí ọmọ yẹndẹyẹndẹ gbogbo òlú tó wà lágbègbè wọn náà ń kó wọn kó wọn kó dẹ́gbàá kíkó lẹ́rú ta ni o ọba jẹ́ tó jẹ́ stem pé ẹrú ni Ọ̀yọ́ fi ń gba nǹkan ogun lọ́wọ́ èbó
wọ́n kẹ̀rú fún wọn wọ́n gbébọn pàtó fún wọn wọ́n kẹ̀rú fún wọn wọ́n fún wọn nídà wọ́n kẹ̀rú fún wọn wọ́n fún wọn lọ́ta wọ́n kẹ̀rú fún wọn wọ́n fún wọn nílé wọ́n kẹ̀rú fún wọn wọ́n fún wọn létọ̀ àwọn ìyá àti bàbá àwọn èèyàn kan ni àwọn ìbò ìkẹrù wọn fọkọ̀ ojú omi kó wọn lọ ọkọ̀ ojú omi fẹ́ rì wọ́n láti reduce àwọn èèyàn tó wà ń bẹ̀ what do they do wọ́n láti máa ju àwọn èèyàn sínú omi ẹ wo orúkú tí ó pa àwọn èèyàn n tí ń bí gbogbo ọmọ káàró òjìrè nínú sọ̀yọ́ ní pé lásìkò yìí ó yẹ káwọn tí ń sọ̀rọ̀ ńbẹ̀ kan máa apologize ni on behalf of their forefathers kí wọ́n máa bẹ ìran kóòtù òjìrè bí pé a ti sẹ̀yìn ẹ dáríjì wá àwọn bàbá wa ti jẹ àjàrà èyí tí ń kàwọ́ ọmọ làwa rí wípé n tí wọ́n dojú sọ náà làpẹ̀rẹ̀ Oòduà ẹni tí wọ́n dojú sọ náà lọ ni bẹ̀rẹ̀ látòrí bàbá Aláàfin àná ẹ̀ńtọ́ wá dé tó yẹ kópa náà tẹ̀ ó tún kó náà tẹ̀ jò ni ẹ já gbọ́dọ̀ lẹ́nu brọ́dà yìí síwájú sí i. láàrin ijọ́ mélòó kan wọ́n ti yan ẹlòmíín sípò ẹ̀ wọ́n á máa ṣe gbogbo orò gbogbo right tó yẹ kán ṣe fún traditional right tó yẹ kán ṣe fún wọn á máa ṣe bẹ́ẹ̀ lọ títí àmọ́ ìgbà tí àwọn òyìnbó ti bá wa kọwọ́ bọ̀ tó ti di pé lẹ́yìn tí wọ́n bá ti yan ọba tán o wọ́n á tún forúkọ ẹ̀ ránṣẹ́ sí gómìnà tàbí àwọn aláṣẹ wípé kí wọ́n fọwọ́ sí i kí wọ́n wá fún ní ìwé wípé a yàn ẹ́ sípò wọ́n á tún wá dá ọjọ́ tí wọ́n fẹ́ fún ní ọ̀pá àṣẹ tó sì ti tako ètò táwọn ancestors tó ń gbé kalẹ̀ àti rí pé gbogbo ipò ọba wọ́n ti sọ̀rẹ́ndà ẹ̀ fún ìjọba. àyípadà ló dé reason tó dẹ̀ fún àyípadà náà ni reason tí mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan o àṣìlò agbára ìgbà tí ìbò dé lóòótọ́ wọ́n include àwọn ọba sínú ìjọba wọn ṣùgbọ́n kí ni wọ́n fa àwọn ọba tí wọ́n fi inú ìjọba wọn ṣe wọ́n fa àwọn ọba wọn gba tax wọ́n fi wọ́n gbowó orí wọ́n pa àwọn lè bá àwọn ọmọ ìlú wọn sọ̀rọ̀ àwọn gbédè ọmọ ìlú wọn so wọ́n fi wọ́n sínú ìjọba láti máa bá wọn gbowó jọ ní sí pé wọ́n fún wọn ní róòlù kan dàbí alára ìbúsà ní ń pàṣẹ ṣé wọ́n ń gbàṣẹ lẹ́nu ọba kí wọ́n tó sọ̀rọ̀ ni ìbáṣẹ tó ń bá pa fọ́ba lọ́ba ń ṣe. a jẹ́ pé ọba ò ní agbára mọ́. so now tó ti wá jẹ́ pé gómìnà ní yan ọba gómìnà ò ní déédéé wá gbolé yín kán wá píìkì èèyàn kan sọ pé kẹ́ ẹ fi jọba ẹ̀yin lẹ́mú kọ́ lọ sọ́dọ̀ gómìnà ṣé n tẹ́ fẹ́ rí n ta fẹ́ nu ṣé n tẹ́ fẹ́ rí n ta fẹ́ nu ṣé n tẹ́ fẹ́ rí n ta fẹ́ nu ọ̀dà gómìnà ó buwọ́lù wọn ní kẹ́rì bẹ̀rẹ̀ ayẹyẹ ìgbádé bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe lásà yín yọ wọ̀ pé bí kò sí ní tọkàn gọ́fìnà ń bẹ̀ nígbà tó yí sọmọ ìdílé ọba bó bá ṣe wí ní kẹ́sí mú wọ pé bí. akọ̀ntara wa jẹ lóko torí wọ́n ti sọ pé abẹ́ local government chairman which is mayor ni wọ́n gbé ọba sí so ìwọ̀nba ní agbára Ọ̀yọ́mèsì torí bọ́yọ̀mèsì tí ó bá yan ọba tán tí wọ́n bá fẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ọba tí gọ́vnọ̀ bá ti fún lọ́pàá àṣẹ kò tí ì dọ̀ba bọ́ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nítorí pé kí ni wọ́n á mú lọ sí di òòṣà lọ́tún lọ́sì wọ́n á ní kó búra ibẹ̀ ni á ti jẹ́jẹ́ kóun ò ní dalẹ̀ ìlú tóun fẹ́ máa ṣèlú lé lórí àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn. àwọn ìbò ṣàkíyèsí àwọn ìjọba náà ṣàkíyèsí wípa tí ń fèrú jọba àwa ò fọbajẹ lórí irọ́ a ò fọbajẹ lórí ẹ̀tàn o a ò lè jẹ́ kó rí obìnrin o làágbé òjọba mọ́ Adétòkunbọ̀ ni ó jọba wọ́n ti lè pa tí ń fòtẹ́ mu àwọn ìlú mi wọ́n fẹ́ para wọn tán lórí ọ̀rọ̀ ọba bí wọ́n ṣe ń dáná sunlé náà wọ́n dáná sun mọ́tò náà wọ́n dáná sun palace gbogbo àwọn nǹkan tó fọ̀ sí gọ́vnọ̀ tó fọ̀ sí gọ́vmẹ̀ntì láti máa dá sọ̀rọ̀ ọba jíjẹ nu lóòótọ́ ni pé wọ́n gba gbogbo agbára kúrò lọ́wọ́ àwọn ọba wọ́n wá sọ wọ́n di custodian of heritage culture and tradition agbásà lárugẹ apàṣàmọ́ atọ́jú àṣà olè tọ́jú àṣà olè dáàbò bo àṣà lásán làwọn ọba lónìí. now n tí àwọn Ọ̀yọ́ wa mọ̀ tí wọ́n ń ṣe tánà dé ọ̀ní sí kò sí southern royal kìnìún kan council kò sí kìnìún kan national royal council àṣìṣe ńlá tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ tí wọ́n ń dì ní ọ̀jẹ́ kan mọ̀ wípé ètò tí ń lọ lọ́wọ́ lé ìjọba láti include àwọn ọba yìí ṣètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ipa wo ni wọ́n máa kó wọ́n fẹ́ dágbára padà fáwọn ọba kí ló yẹ kó jẹ́ ojúṣe tiwọn tí wọ́n máa ṣe faraàlú wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára kù lọ́wọ́ ọba wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára ó padà sọ́wọ́ wọn bàbá ṣàtìlẹ́yìn fún gbèsè ọ̀hún bàbá ṣe tánà dí tá a ṣe tanú kò sí bẹ́ẹ̀ ṣe akíkanjú kan ò lè dógun sẹ́bí ọba ṣàtìlẹ́yìn fún collectively ńlá àwọn ọba aládé lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń béèrè fún ipa pàtàkì táwọn lè kó nínú ètò ìṣèjọba always leading by His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní Tògúwùsì
His Eminence the Sultan Abubakar Saad Sultan Sokoto, àwọn méjèèjì ni wọ́n lead gbogbo àwọn nǹkan yìí. Àwọn ọba tó kù sí ń support wọn tó rán nífẹ̀ẹ́ wọn torí pálàfin ò wá sí ń bẹ̀, torí pálàfin ò support, torí pálàfin fẹ́ jolórí kò ráàyè jolórí, kò wá sọ pé kọ́mọ̀ fọ́nṣàn tàbí káwọ́ kọ́kí gbogbo nǹkan bàjẹ́ torí pé ẹ̀ sí ń bẹ̀. Kò rí bẹ́ẹ̀ mọ́, òun ló fi jẹ́ pé ayé ń yí tí mo sọ à ń bá lọ nìyẹn. A tẹ̀ wá rí i pé ní ìlú tiwa tó jẹ́ Ọ̀yọ́ Aláàfin, àwọn Ọ̀yọ́mèsì ni àfọ̀bàjẹ́. Iṣẹ́ Ọ̀yọ́mèsì ní Ọ̀yọ́ kò pín sí di iṣẹ́ àfọ̀bàjẹ́ nìkan o, wọ́n jọ ń ṣèlú ni pẹ̀lú Aláàfin. Ẹ rí i pé àwọn Ọ̀yọ́mèsì different quarters ìlú yìí agbègbè kọ̀ọ̀kan ni wọ́n dì mú tó jẹ́ pé the devolution of power ló jẹ́. Ṣé mọ̀ pé democratic principle ni nǹkan tá a fi gbé ètò àti ṣèlú ti Aláàfin kalẹ̀ tá a ń pè ní institution of Aláàfin. A rí i pé ó ní role tí Ìbà Ọ̀ṣọ̀run tí ó ń play, ó ní role tí Ìbà Ṣàmù tí ó máa play, ó tún ní role tí Alápinni tí a play, gbogbo wọn bẹ́ẹ̀ lọ tó jẹ́ Ọ̀yọ́mèsì. Torí tá a bá fi gígùn síbi pé àfọ̀bàjẹ́ nìkan ni wọ́n ń jẹ́, tó bá ti fọ̀bàjẹ́ lẹ́yìn tí ọba bá wá dórí àpèrè tán, ṣé wọ́n fẹ́ lọ jókòó sílé ni? Àwọn náà ń bọ̀ bá ṣèlú. Ìjọba. Now mo ti sọ ipò àti ipa tí àwọn Ọ̀yọ́mèsì ń kó lọ́yọ̀ọ́. Ọ̀yọ́mèsì kì í ṣe àfọ̀bàjẹ́ lásán, kàbá ni wọ́n. Kálukú wọn lọ́dẹ̀ ní ìlú tí wọ́n gbé Ọ̀yọ́ ró, wọ́n yìí sọmọ Ọ̀yọ́ o. By origin àwọn Ọ̀yọ́mèsì kì í ṣe indigen Ọ̀yọ́. Tó bá jẹ́ pé Yorùbá lọ́yọ́, tó bá jẹ́ pé ọmọ Ọ̀rànyàn lọ́yọ́, àwọn Ọ̀yọ́mèsì kankan kì í sọmọ Ọ̀rànyàn, wọn ò tán mọ́ Ọ̀rànyàn rárá. Alágbára ni kálukú lọ́dẹ̀ wọn, alágbára ni kálukú nílùú wọn. Àwọn Ọ̀yọ́ torí ipò agbára kí wọ́n lè sustain agbára wọn ni wọ́n sì lo extra power, external power láti boost image àti agbára wọn, láti sustain ẹ̀. Wọn wá láṣẹ fáwọn Ọ̀yọ́mèsì. Àwọn Ọ̀yọ́mèsì ní ń pìkì ọba láwọn àkókò kan, àwọn náà ni wọ́n tún yọba ń pò. Lára wọn sáà ń Basọ̀rún wà. Gbogbo agbọ́tàn iye Aláàfin tí Basọ̀rún fúnra lára ẹ̀ tó fi lánàá. So ọdún wo wá làwọn Ọ̀yọ́ fi lo empire wọn? Tẹ́ẹ̀já yóò mí, tẹ́ẹ̀já yóò sinmi. Ẹ wo bẹ́ẹ̀ sí lórin àjò yín, kò sásìkò sinmi fọ́yọ́. Bọ̀gú, Ìgbòho, padà wá, túká, Ọ̀yọ́ bíi Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Àgọ́dọ̀yọ́. Ló ní àṣẹ lórí ọba ní àsìkò tá a wà yìí torí constitution and run. Personal opinion náà ni mo máa express fún nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Irú ẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní Ìbàdàn. Eléyìí òótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fi jọba, pàápàá jùlọ Alága Ọ̀jà pẹ̀lú àwọn aláhoro, sọ́tọ́ sí wọn àbí ọ̀tọ́ sí wọn. Ẹ gbọ́ ọmọ ọba lòun náà. Wo òye àmọ́ bí tí o ti fẹ́ gbà yọ. Àmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dàbí pé ó ti múra gbogbo eléyìí tipẹ́tipẹ́. Torí àwọn tí wọ́n gba lẹ́tà, wọ́n ti gba lẹ́tà tipẹ́. Wọ́n ní kó máa sọ fún ẹnì kankan. That is 100% truth. Gbogbo àwọn tó dádé kì í ṣe lójijì ní gọ́fìnà rò ó. Báwọn èèyàn kan ṣe ń bú Ṣèyí Mákindé, báwọn èèyàn kan ṣe ń yọpọ̀ lára Ọọ̀ni tilé Ifẹ̀. Oníkọ́lọ́ sọ pé kí wọ́n pín àwọn ọba yín yẹlẹyẹlẹ, Oníkọ́lọ́ sọ pé kí wọ́n fi èèyàn jọba lọ́dọ̀ yín. Ọọ̀ni ò lé èèyàn nínú àwọn tó jọba. Ajá kò ní rorò kó sójúlé méjì. Ọọ̀ni ò ní fi Ilé Ifẹ̀ lẹ̀ kó wá bá yín ṣàkóso Ọ̀yọ́. Kò sí ń tọ́kan bàbá oníbàbá. Ìgbésí ayé yín láàyè lọ́wọ́ yín ló wà. Àwọn tó dẹ̀ fẹ́ jọba, àwọn ni wọ́n consult gọ́fìnà. Gọ́fìnà náà dẹ̀ dédé approve ẹ̀. Consultations wáyé. Ẹni ìṣẹ̀ṣẹ̀ ń acknowledge ẹ̀. Kì í ṣe pé wọ́n ṣe gba lẹ́tà, wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Wípé nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n ṣe gba lẹ́tà ó tẹ́ wọn lọ́rùn pé nǹkan tí àwọn fẹ́ tí gómìnà tì wọ́n pé kán ṣe. Àmọ́ tá a bá tún fojú yìí. That is a wrong language. Nǹkan tí gómìnà tì wọ́n pé wọ́n fẹ́ ṣe. Gómìnà kan kò ti anybody. Kálukú wọn fúnra lára wọn lóró pẹ̀lú àwọn agboolé wọn pẹ̀lú àwọn èèyàn wọn. Àdàdé àjọba. Kò sáàsì aláwòrán tó wá síbẹ̀ yẹn tí èrò sí lẹ́yìn ẹ̀ tí àwọn èrò máa sọ. Gbogbo àwọn tó jọba pátá làwọn ọmọ ìlú wọn mú aṣọ náà mú bóyá àǹkárá àbí léèsì àbí nǹkan kan, kálukú wọn ló máa aṣọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó túmọ̀ sí pé àjọsọ wáyé láàrin gbogbo wọn.
wọ́n forí korí wọ́n fi kùn lókun wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ pé a ó tọ́ sáwọn lóòótọ́ ìwọ náà padà establish ẹ̀. ẹ wò ká tún fojú ìmí wò ó pé ìmọ̀ràn láti sọ àwọn afọbajẹ àti àwọn olóyè ọmọọba ní Ọ̀yọ́ kingdom Ọ̀yọ́ kingdom ti ló wà ọba aládé èmi ò rò wípé gómìnà kan lè dédé dìde ó ní òun fẹ́ ṣe láì jẹ́ pé consultation wà pẹ̀lú àwọn èèyàn kan lọ́yọ̀ọ́ pàápàá jùlọ àwọn olóṣèlú àti àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ. ní ti ọ̀rọ̀ àwọn baálẹ̀ mi fẹ́ mẹ́nubà jùjùjù nítorí pé ọ̀rọ̀ kí wọ́n promote baálẹ̀ sí ọba ó ti wà ńlẹ̀ mi bá sọ pé ó ti wà long overdue ní Ọ̀yọ́ tá wà yìí ní àpèjúwe àwọn ìlú kan wà ní Èkó àti Ògùn state tó jẹ́ pé ìletò kéréje ni wọ́n ní ìgbà ayé àtijọ́ nígbà táwọn jẹ́ ìletò kéréje àwọn ìlú bíi Àpárá àwọn ìlú bíi Ìṣẹ̀kẹ̀ ìlú ńlá tó jẹ́ pọ̀ bá aládé ni wọ́n ní ayé ìgbà yẹn tí àwọn ìlú tá à ń sọ tán wà lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n jẹ́ nǹkan kan tó jẹ́ pé ìlú jẹ́ pé tẹ́ bá gbàgbẹ́ kọjá ẹ lè rí ju òrùlé bíi 4 lọ àmọ́ torí ọrọ̀ ajé Èkó èrò ti pọ̀ níbẹ̀ wọ́n ti kúrò ní baálé wọ́n ti di baálẹ̀ látòrí baálẹ̀ wọ́n ti sọ wọ́n di ọba tipẹ́tipẹ́ pàpà wọ́n ti di ọba ní Èkó àti ní Ògùn state tá bá fojú yẹn wò á rí pé àwọn baálẹ̀ ti wà ní agbègbè wa ń bí báwo ni ọ̀bọ sórí tí náà kí o ṣe bàbá sọ wọ́n di ọba aládé kárìn àpọ̀ yẹni tí bàbá náà bá fẹ́ lọ bìkan tí wọ́n rí ọba aládé bíi 15 lẹ́yìn ẹ̀ kò tí ì burú jù torí historically àwọn tí wọ́n upgrade nínú àwọn baálẹ̀ yìí. àwọn part tí mo fẹ́ gbọ́ gangan lélẹ̀ historically kí ni ìtàn sọ nípa wọn ṣíṣe yìí Mákindé sojú ṣáájú ni ṣíṣẹ́ tí wọ́n rán lọ́jẹ́ ṣíṣẹ́ tí ọ̀yẹ́ lọ́jẹ́ mo wo the whole scenario láti bẹ̀rẹ̀ dópin mo rí i pé n ti ń bá àwọn èèyàn kan lẹ́rù tí wọn ò lè ṣe sẹ́yìn lẹ́ńjìnì Ṣèyí ọmọ Mákindé ń lọ ṣe láṣeyọrí àwọn èèyàn tó jọba wọ́ọ̀tì láti jọba wọ́n deserve ẹ̀ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ rí pápápá kálukú lè release kálukú. wọ́n ní ìlú wọ́n ní kingdom gbogbo ìgbà tí Ọ̀yọ́lé ń jẹ́ Ọ̀yọ́lé tọ́yọ́ ò tí ì ní ìṣípòpadà wá síbi tá a wà yìí ìlú ni. tọ́yọ́ ò tí ì ní ìṣípòpadà wá síbi tí wọ́n wà yìí ọmọ Ọ̀yọ́ wo ló tún wá wà online tó tún sọ pé àwọn làwọn ní àgọ́ ọ̀já because mo ń wo ọ̀rẹ́ mi Àjàǹbàdàn oríṣiríṣi àwọn èèyàn sẹ́ni fídíò ẹ̀ sí mi pé ó ń fọgbọ́n sọ̀rọ̀ sí mi nǹkan mo padà lọ wò ó mo rí pé kò sí nǹkan tí mo fẹ́ sọ nípa rẹ̀ ju pé òun tiẹ̀ fẹ́ dárúkọ àgọ́ ọ̀já rárá kò tiẹ̀ gbà wípé àgọ́ ọ̀já exist síwájú àwọn n tó ń try láti claim ni pé Ọ̀yọ́ ló nílẹ̀. wọ́n tí wọ́n ń ṣèlú wọn tẹ́ bá wo àgọ́ ọ̀já with due respect ẹ rí i pé tẹ́ bá ń rìn káàkiri ní ìsàlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ lẹ ti lè rí the most ancient community tó pé tẹ́yìn náà bá wò. àwọn imagine eléyìí establish ní ta ti ń sọ bọ̀ pé àgọ́ ọ̀já ti wà ń bẹ̀ síwájú Ọ̀yọ́ ó níbẹ̀ lẹ ti lè rí most ancient building àwọn ilé ta lè pè nílé ìṣẹ̀ǹbáyé tí ń bẹ lọ́yọ̀ọ́ àgọ́ ọ̀já ló wà ilé ìfi ẹsẹ̀ ìtàn àgọ́ ọ̀já múlẹ̀ lóòótọ́ àlejò ni àtìbájẹ́ lọ́dọ̀ wọn nǹkan sọ̀rọ̀ ẹ̀mí Àjàǹbàdàn sọ wípé àwọn kan ti ń sọ pé àlejò làwọn kan onílé làwọn kan àwọn náà fẹ́ bá wọn bọ̀yọ́ jẹ́ sálejò ọmọ rẹ̀ lálejò sónílé ọmọ rẹ̀ lónílé ni. àwọn ilé yìí ti pẹ́ ń bí o àwọn ilé yìí ti pẹ́ o torí wọ́n ti pẹ́ ń bẹ̀ gbogbo àsìkò tí wọ́n sì ti kọ́kọ́ ń jẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé Ọ̀yọ́ kò kó wá síbí láti wá máa gbé láàrin wọn. tó bá jẹ́ pé Ọ̀yọ́ ò kó wá síbí láti wá máa gbé láàrin wọn gbogbo ìgbà tí wọ́n ti wà tẹ́lẹ̀ wọ́n ti ń jẹ baálẹ̀ ká níbẹ̀ náà wọ́n ṣe wà títí fọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n ti jọba sẹ́yìn ká lọ́yọ́ wá sáàrin wọn wọ́n ti jọba ìlú wọn náà ti fẹ̀ tọ́yọ̀ bá wá sáàrin wọn láti máa wá gbé Àtìbà ló ṣe mistake ìlú mi ló yẹ kó tẹ̀ lágbèdè méjì ìlú náà ó ti develop nísìn. wọ́n á ti dọba tipẹ́tipẹ́ tẹ́ bá wo Ìṣẹ̀kẹ̀ history Ìṣẹ̀kẹ̀ mo ní ọmọ Ìṣẹ̀kẹ̀ kan tó jẹ́ pé àjọ ṣíà ẹ̀ dáadáa in fact wọ́n ní ruling houses ní Ìṣẹ̀kẹ̀ tó jẹ́ pé ọba ni wọ́n ń jẹ ní ayé àtijọ́ àwọn ọba yìí kò ṣe pé wọ́n déédéé jẹ́ òun gbà tí wọ́n tún kóra pọ̀ tí wọ́n dé Ọ̀yọ́ ń bí ó ṣe Ìṣẹ̀kẹ̀ nìkan gbogbo wọn àti Ajagbani àtẹ̀sìn ẹ̀lẹ́ ní àtọ̀tẹ̀fọ̀n
àti akéètàn òjòǹgbòdú gúdùgbù gbogbo wọn pátá ọba aládé ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba aládé ni wọ́n. Nígbà tí wọ́n sì di pé wọ́n darapọ̀ mọ́ wa nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ó fẹ́ dàbí demotion òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. ẹni tó ti ń jọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká dédé lọ kó wọn wá torí pa fẹ́ kí ló kún káwọ́ dà ẹ lọ tún bẹ̀ ń ṣe ẹ lọ rúkọ bẹ̀ yẹn o kẹ tẹ̀dó síbẹ̀ kẹ jókòó síbẹ̀ kẹ máa bá wa gbé ń bẹ̀ tìpátìkùkù sẹ́tẹ̀lé wa àbí ká jẹ́lé yín run ẹja tẹ̀lé yín ẹ má jẹ́lé wa run o. tí irú àwọn yẹn tí àgbéga bá wọn ó ti wà long overdue and èmi rí i pé ó jẹ́ nǹkan tí ó máa ṣe Ọ̀yọ́ kingdom ní àǹfààní torí báwo ni ọ̀bọ̀sórí tí nàkí ò ṣe àbí níbi tí àwọn ancient orí adé tó wà nínú ìlú tiwa tí wọ́n bá lọ bì kan àwọn ìlú tí ò jẹ́ nǹkan kan nígbà táwọn ti ń jẹ́ ọba tó bá wá tó gbogbo wọn pọ̀ tó wá ń fa àwọn yẹn ṣe ọba tó ń introduce wọn bí ọba tó wá kó àwọn yẹn sẹ́yìn pé àyè balẹ̀ ní kẹ́yìn lọ jókòó sí kì í ṣe nǹkan tí ó lè mú inú wọn dùn inú dídùn náà ló mú kóríyá wá. Èmi ti ẹ̀rọ yìí pé kábíyèsí Adéyẹmí 3 àwọn gangan ló yẹ kán ti ṣe ètò yẹn láti upgrade àwọn baálẹ̀ tó wà ní abẹ́ àkóso Aláàfin. ṣẹ́wárí ti Ọ̀yọ́mèsì ìyẹn ló yà mí lẹ́nu gan torí pé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n gbadé nísìn àwọn méjì ni Ọ̀yọ́mèsì yẹ kó jẹ́ méje. ọmọ sọkùn náà wà mẹ́. wọn sí nínú Ọ̀yọ́mèsì. àní lára àwọn tí wọ́n. another category nìyẹn another category Ọ̀yọ́mèsì ni mò ń sọ nísìn. torí in law èmi mi ò ṣe bí o ń ṣe lọ́ọ̀yà o àmọ́ mo mọ̀ yí pé ẹ̀tọ́ tó bá tọ́ sí ẹni tó pè l'Ọ̀yọ́mèsì tí a dẹ̀ sọ wípé Báṣọ̀run ni wọ́n ń jẹ́ o Akíníkú ni wọ́n ń jẹ́ o Alápinni ni wọ́n ń jẹ́ o ẹ̀tọ́ tó tọ́ sí àti ipò tó yẹ kó lò tó bá sọ pé His Royal Majesty lòun ẹ̀tọ́ yẹn á fòrò nítorí pé tí wọ́n bá kà nínú òfin wa ní nǹkan tó wà lákọọ́lẹ̀ ẹni tó gbọ́dọ̀ jẹ́ Ọ̀yọ́mèsì kò gbọ́dọ̀ jẹ́ His Royal Majesty kò gbọ́dọ̀ jẹ́ Ọ̀yọ́mèsì ni which is High Chief ló yẹ kó jẹ́ ó dẹ̀ wà hereditary. Àmọ́ ọba tí wọ́n dà nísìn ibo ni kingdom ìkọ̀ọ̀kan wọn ibo ni kingdom wọn àwọn wo ni subject wọn. A gbọ́ pé gómìnà fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn máa kọ́lé fún wọn àwọn dẹ̀ máa ra mọ́tò fún wọn but for how long ni wọ́n máa sustain the promise yẹn ṣé wọ́n tiẹ̀ máa fulfill ẹ̀ gan-an. ìgbà wo ni gómìnà sọ bẹ́ẹ̀. kò yé èmi náà bí ó ṣe yé gbogbo èèyàn náà ni kò tí ì yé èmi náà. ní ti àwọn olóyè ọmọọba ẹ mọ̀ pé bàbá Ìyájì ọmọ ìyá wọn bàbá lòun àti Àtìbà bẹ́ẹ̀ náà ni Agúnpòpó. ẹ bá wo àwọn tí wọ́n jẹ́ olóyè ọmọọba tí wọ́n ń pè ní titled princes ní Ọ̀yọ́ tá a wà yìí wọ́n fi àyè yẹn wọ́n fi settle wọn pé kán máa contest kán máa du ipò àti jẹ ọba wípé ẹ̀yin ẹ máa jẹ́ ọmọọba kẹ́ máa protect ọmọọba kẹ́ máa protect ipò Aláàfin. gbogbo eléyìí láti sọ sẹ́yìn. kẹ́ máa jẹ́ mábọ́lá jẹ́ kẹ́ máa protect ọlá. àmọ́ ìdílé kan náà ni ó ń jẹ ọba léyìí tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó torí ìdílé tèmi jókòó yìí ọba tọ́ sí wa nídìílé wa bàbá tiwa ti jọba ó dẹ̀ lórúkọ nínú tàn nǹkan tó fi ń pe Ọ̀yọ́ ní òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn gangan Aláàfin Oníṣìlẹ̀ Ògbólú Akájégẹṣin òun ló kírètì ṣẹ̀kẹ̀rẹ̀ tó ornament ẹ̀ tó fi jẹ́ pé ọba ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ a gbọ́dọ̀ sọ wípé old dynasty ni because by heredity ni gbogbo èèyàn tó bá ní òun ní entitlement láti jọba ṣé ti yẹ yín sìn àwọn Olúsàmì ọmọ Aláàfin Òjìgí ni wọ́n àmọ́ torí àwọn márùn-ún ló wà ní ààyè yẹn tábà mú bàbá Ìyájì àmú Àtíngísì àmú Olúsàmì àmú àrólé ọba àwọn àmú Agúnpòpó ó dàbí ẹni pé àrólé ìyá ọba náà máa ń kún wọn ló fi lè pé 6 àmọ́ Agúnpòpó àti bàbá Ìyájì siblings náà jẹ́ sí Àtìbà siblings náà jẹ́ sí Àtìbà so táwa yòókù bá ń claim pé bàbá wa ti jọba rí táwọn bá claim pé bàbá tiwọn náà ti jọba rí the same ọba tó bí Àtìbà ló bí wọn so dynasty Àtìbà dynasty Abíọ́dún Adégúnlú tó jẹ́ bàbá wọn òun ni
wọ́n á represent àwa tó kù ìgbà tí kábíyèsí adéyẹmí gbèsè akọ lẹ́tà àgbà lọ́ọ̀yà a ṣe press conference tá a sọ fún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà gómìnà sọ wípé òun ò ní fọwọ́ kan ètò tó wà nílẹ̀ rárá ètò tóun bá náà lòun á tẹ̀lé kò gba ìmọ̀ràn wa kò gba request wa wípé expand the number of ruling houses tó wà lọ́yọ̀ọ́ tó ní abániódà a máa jẹ́ orúkọ tá à ń jẹ́ a jẹ́ pé àsìkò tí ì tó ni àmọ́ ṣe ti pé ayé ń yí nìsín. now ṣe gbọ́gbọ́ ló yẹn ní kété tálàfin àná wàjà àwọn kọ lẹ́tà àwọn ṣe press conference gómìnà ẹ bá wa expand àwọn ọmọ ọba tó lè dúyè wọ́n lè expand ẹ̀ wọ́n gè sẹ́ẹ̀tì ẹ̀ ní wọ́n sẹ̀tẹ̀ inquiry wọ́n ní kán lọ wo ṣédílé wọn tọ́ sí lóòótọ́ bó bá tọ́ sí ọ̀dà náà ìpín báyìí la pín àwọn tí wọ́n máa jẹ aláàfin Ọ̀yọ́ sí statement kan tẹ́ni sọ ni wípé sẹ́yìn pé gbogbo nǹkan ti ń yí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran Ọ̀wọ̀ adé ò tí ì jẹ́ aláàfin rí àkọ́kọ́ tí wọ́n lélẹ̀ yìí ó túmọ̀ sí pé ìgbà tó yí kàn wọ́n ò lè yí kàn wọ́n ẹlòmíì reality lẹ́ni sọ ó lè má jẹ́ lórí ìran tiwọn mọ́ ó lè jẹ́ lórí ìran ọmọ tiwọn ńlá àwọn eléyìí wọn sọ̀jálẹ̀ ni wọ́n padà tó wú ọ̀rọ̀ jáde lẹ́yìn tí ń bẹ lórí àlééfà ńgbà náà gẹ́gẹ́ bí gómìnà ni wọ́n á consider tiwọn náà wọ́n ti establish already wọ́n ti ṣe press conference wọ́n dẹ̀ ti kọ lẹ́tà wọn ti wà nílé gómìnà ẹnìkan lè gbé lẹ́tà yẹn yẹ̀wò lọ́la àyípadà ń wà nínú ètò ìṣèjọba káàkiri orílẹ̀-èdè àgbáyé kò sẹ́ni tó wà ní bó ṣe wà ní 100 ọdún sẹ́yìn lónìí kò sí nínú wa kò sí nínú ìlú náà tẹ́gbẹ́ bí ìlú wọn ṣe wà 100 years ago náà ló ti ṣe wà lónìí kò yẹ ká pè ní ìlú mọ́. ayé ń yí òun ni pé tí bàbá Ìyájì tó bá gba adé tó dádé ọba ibo ni bàbá Ìyájì nígbà tó jẹ́ pé ọmọ ọba ni olórí ọmọ ọba ni tí ọ̀nà Ṣókùn tó bá dádé ó yẹ kọ́nà àká náà kò dádé tí ò bá ṣe jẹ́ ojúṣàájú òun ni mo fi wò wípé wọ́n ti kí ẹsẹ̀ òṣèlú bọ̀. no ọ̀nà àkátà ìsọ yìí ìran bàbá tí ń nù ẹ wá ní wọ́n kọ̀rọ̀ òṣèlú bọ̀ kò sẹ́ni tó kọ̀rọ̀ òṣèlú bọ̀ sẹ́yìn sọ fún Ṣèyí Mákindé pẹ́yìn náà fẹ́ dádé àbẹ́ fẹ́ kí wọ́n forúkọ yín sálàfin sí bálàfin lẹ́yìn fẹ́ jẹ sí ọ̀nà àkánná pírẹsẹ̀ntì ara wọn kalẹ̀ wọ́n Ṣèyí Mákindé ṣé wọ́n jọyìn àwọn tó ń gbá ṣọ́ọ̀bù báwọn fẹ́ dádé àwọn fẹ́ jọba ṣé wọ́n jọyìn wọn wọ́n bá jọyìn wọn the same time náà náà jọ máa gbádélé wọn lórí ọ̀tọ̀ ní tí kálukú yín ń béèrè ẹ fẹ́ kó forúkọ ìdílé tí sáwọn ti jẹ aláàfin àwọn ti wo wípé aláàfin ti kúrò ní ríìchì àwọn táwọn lè débẹ̀ láéláé ẹ jẹ́ káwọn náà dádé ẹ jẹ́ káwọn náà jọba sáworo tiwọn náà ẹbí àwọn sálọ wà ń bí ẹ jẹ́ àwọn jọba láàrin ẹbí àwọn bẹ́ẹ̀bí kan bá ń bẹ́ẹ̀bí kan for the past 200 years or less than or kájí ẹ̀ sọ pé 100 years ago à ń bọ̀ sí bọ́sìn ó ti lé ní 170 years tán ti wà ń bẹ̀ ó túmọ̀ sí pé ìran bíi mẹ́ta ti lọ ìran bíi mẹ́ta ọ̀hún ẹni tí ó fẹ́ yàwó márùn ẹni tí ó fẹ́ mẹ́fà ẹni tí ó bí ìyàwó kan tí ó bí mẹ́ta ẹni tí ó bí mẹ́rin ẹni tí ó bí márùn ẹni tí ó bí mẹ́fà agboolé ti kún agboolé ti dìlú nínú ìlú gbogbo àwọn ibi tá ń pè láhoro yìí igbó sígbó ni wọ́n ń dé àárín ọ̀dọ̀ wọn o kì í ṣe pé ahoro kan wà bí ń wo ahoro kejì ń bẹ̀ yẹn o no igbó làwọn láàrin dáadáa láàrin igbó tọ́ làwọn láàrin kálukú ti ń dáko tán ti ń gbé gbàdo tán ti ń gbé pákí tán jẹ tán ti ń gbé sú ilé ìlú kan lé báyìí Yorùbá ní bílẹ̀ ọba kan lé kì í jó àjóràn ìlú lọ́fẹ̀ẹ́ sí àwọn èèyàn ni wọ́n kọ́lé sí ló di pé ilé wa kanra wọn bí ilé ṣe wá kanra wọn tó kálukú máa gbolé ẹ̀ kálukú máa la gbolé ẹ̀ títí dòní ní gbogbo ìlú amọ̀lú tọ́ láàsì amọ̀ ilé tọ́ láàsì nínú agbolé wa láti bọ́ sagbolé mi láti sọ pé láti bí lagbolé báyìí ti bẹ̀rẹ̀ o láti bí lagbolé tiwa ti bẹ̀rẹ̀ so ọ̀tọ̀ ní tẹ́yìn ń béèrè fún ọ̀tọ̀ ní táwọn aláwòrán ń béèrè fún mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikonko pẹ́ kú àtàárọ̀ o lo and behold mo láyọ̀ àti ìdùnnú láti sọ fún yín wípé ọwọ́ mi ti padà bá o ọwọ́ mi ti padà bá o original ìwé reference Samuel Johnson ọwọ́ mọ̀ padà bá o ọwọ́ mọ̀ padà bá o ọwọ́ mọ̀ padà bá o mo ti reprint ẹ trust me I don't get am wọn ò fẹ́ sọ bí tá a ti rí kí wọ́n má lọ block ẹ̀ àwọn ẹlòmíràn ó tún débẹ̀ wọ́n ó tún rí ń bẹ̀ so now àwọn nǹkan tó gbé mi wá lélẹ́yìí o ó yẹ kí n play fídíò mi yóò ti gùn jù lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí márùn yìí tún sọ nínú another interview aláǹfààní àti mú yẹn wá lọ́jọ́ mẹ́ẹ̀ now ẹ ti rí gbangba kedere pé ìtàn nìtàn ń jẹ́ ìtàn wà well established ìtàn ọ̀dẹ tako tàn ṣùgbọ́n nísìn ni wọ́n fẹ́ dojú ìtàn rú nísìn náà fẹ́ ṣe kí ni náà fẹ́ dojú ìtàn rú Mr. Fẹ́mi Bánjọ God bless you sir ẹ kú ọjọ́ mẹ́ta sir God bless you sir
Frida, God bless you. Mr. Ilufunsho, God bless you. Madam Abibatu Nasiru, God bless you, ma. Madam Abibatu Nasiru, again, God bless you, ma. Many wine you. So, now, Baba Aláàfin àná, torí ìjà àgbà, torí ipò, ni wọ́n fi inaugurate wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n wá mọ̀ wípé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsìn jẹ. Ẹ̀rùn a máa yan jura wọn lọ. Wọn mọ̀ bóyá mo rí èèyàn kàbí méjì tó ní gbólóhùn kàbí méjì láti sọ. Kí n gba ìpè mẹ́ta péré. Káwọn tó sì fẹ́ sọ̀rọ̀ kí wọ́n má sọ̀rọ̀ ju ìṣẹ́jú méjì lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tí n bá rí èèyàn tó fẹ́ pè mí, ẹ pè mí sórí +234 915 147 9599 +234 915 147 9599. Mr. Adesanya Yusuf, ẹ̀ka alẹ́sà o, ṣẹ́wà dáadáa. Now, okay. Bẹ́ẹ̀ bá fẹ́ ra sticker fún mi, níbi tẹ́ ẹ ti ń wò mí yẹn náà ni kẹ́ ẹ wò. Mr. Olóyè Aliu bàbá, ẹ kú ojoojúmọ́ sà, ẹ ṣe ìrìn wáìntì. Nsàlẹ̀ bí tẹ́ ẹ ti wò mí yẹn náà ni kẹ́ ẹ wò, ẹ máa rí $sign bẹ́ẹ̀. Ẹ click lórí $sign yẹn. Ìyàkú túmọ̀ sí pé dọ́là nìkan lè fi ra sticker fún mi, náírà náà ń rà á. Ok, tán bá tẹ sticker yẹn náà. Ok, èrè tẹ́ bá rí sticker tó wà lójú ẹ̀ náà, tẹ́ bá click lórí ẹ̀, ó máa gbé wá, ẹ máa rí bí buy your own super sticker. Ntẹ́ bá ti click lórí ló máa gbé wọ bẹ̀. Tó bá jẹ́ ti Mr. Aliu, ó máa gbé buy your own super sticker wá. So yà lórí àwọn sticker yẹn náà ẹ lè ra sticker fún mi. Ẹ click lórí àwọn sticker yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé mo bẹ̀ ṣe lè ra, ẹ click lórí àwọn sticker yẹn yóò gbé wọ bí tẹ́ ti lè ra sticker fún mi. Ok, èèyàn ti wà lórí call o. Hello. Hello, ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ sà. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run máa fún yín ní nǹkan àtagbára o. Àmín o. Ó wá yóò dé báyìí. Àmín o. Bàbá yẹn bà nǹkan jẹ́ gan. Gan gidi ni o. Bàbá Adéyẹmí yẹn bà gidi ni o. Ó bà nǹkan jẹ́. Ó dẹ̀ wá àti wá ó wá tó pẹ́ lórí oyè yẹn. Ìtàkìtàn burúkú táwọn ọmọ olórí burúkú yẹn ń sọ káàkiri orí social media. Ẹnu bàbá yẹn gan ni wọ́n ti gbọ́. Ọlọ́run wọ́n dẹ̀ believe. Ẹnu bàbá yẹn gan ni wọ́n ti gbọ́. Ló jẹ́ kí wọ́n insist wọ́n fi ní gbogbo ìgboyà burúkú tí wọ́n ní yẹn. Ẹ̀dẹ̀ bá rí ẹ̀rí bẹ́ẹ̀ ni bàbá nǹkan náà ṣe rí. Tó bá jọba ọba gidi ni bàbá yẹn ni àwọn ọmọ 19 years 20 years tó kó jọ tó jẹ́ pé gbogbo wọn sẹ̀ wá ń wá ilé ọkọ̀ mi ìsìn tó yẹ kó tẹ bá yá àwọn ọmọ jẹ́ lọ bàbá àtàgbà ló sọ̀sọ̀ kú sọ̀dà. Mr. Jimoni, God bless you. ọ̀rọ̀ mi yẹn lágbára dé Èkìtì. ọ̀rọ̀ mi yẹn lágbára dé Èkìtì. Dondo Déjẹ̀ṣà Déjẹ̀bú ẹ̀. ọ̀rọ̀ mi yẹn wo. bàbá yẹn ni bàbá yẹn ló pàtàkì tán mo lè máa rí ajàmbá dàbí àwọn ilé ẹlẹ́nu yánnayànna kan tó kọlà tó dàbí torí ẹ̀dá débi báyìí yẹn tó ń sọ̀sọ̀kúsọ that bomb bastard. No. Please don't use any derogatory language, please. I'm so sorry jare àti Láìjí Àbáàsì tó ń sọ̀sọ̀kúsọ ọmọ ọdún mélòó làwọn yẹn ọ̀rọ̀ tí wọ́n bá lẹ́nu bàbá Adéyẹmí ni nà. Bẹ́ẹ̀ni àti wé Samuel Johnson. ó yẹ yín àti wé Samuel Johnson. èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí lò wé Samuel Johnson báyìí. Bẹ́ẹ̀ni. bá a kéré tó àwọn tó ju àmọ́ gbogbo bó ṣe jẹ Síjú Adé Olúbùṣe kejì bó ṣe jẹ bàbá yẹn lẹ́sẹ̀ títí lẹ́sẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe ìgbọ́n lọ́balọ́ba tó ń ṣe chairman bó ṣe làyàsì pẹ̀lú ọba Ìbàdàn bó ṣe kíní ẹ̀ náà ló dẹ̀ wá padà bá fáyà lórí wọn sí. ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ bàbá yẹn máa kẹ́lẹ́ ọjà rẹ̀ tí máa. Sorry sir. Hello. Yes sir. Bá ẹ pé tòjà ní ẹjọ́ tó tí èso bá parí bòjá máa ọ̀nà program ṣe àkọlé tí mo rí ti ṣòro nǹkan tí a gbé gbọ́lé ẹnu àìsọ̀rọ̀ lórí ní and I'm so happy pé ẹgbẹ́ tọ́pìkì yìí wá. Tẹ́fà ìrántí for the very first time tó máa ń pèsè nínú program mo sọ pé lò bàbá Adéyẹmí yẹn gbogbo ní ipò ẹ̀dá tó dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ilẹ̀. Bàbá ni o. Bàbá yẹn kó gbogbo Ọ̀yọ́ fúnra ẹ̀ wọ́n pẹ̀lú ọlọ́run fẹ́ pa o. Àdẹ̀kùn ọjà máa parọ́ ńlá àwọn ẹ̀rọ tí ò nítumọ̀ ìtàn tí ò inú kó rán àwọn ìtàn yẹn títí kò ní wọ́n mọ́ra. Àtúnyẹ àwọn ọmọ Ọ̀yọ́ máa sọ pé àwọn ọmọ Ọ̀yọ́ dẹ́ráì nígbà tán àwọn ọmọ Ọ̀yọ́ dẹ́ráì nígbà tán wá fi wà níbi pé kí ló dé dẹ́rẹ́ gbọdọ̀ sọ̀rọ̀ nígbà yẹn. Ọ̀gá jẹ́ lọ́dún irú ibi kan tó ti pa orí ibi program náà mo ti rí fídíò yẹn ẹ̀yin lẹ́pẹ́ fídíò bí tó kọ́ yọ̀ pa wọ́n kọ́ yọ̀ kó gbogbo Ọ̀yọ́ tó dé sí orí gbàgede tó pa wọ́n. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ mi ò ní agbára dé ọ̀rọ̀ mi ò lágbára dé kìtì ilé ẹ̀sọ́ gbogbo àwọn bàbá Èkìtì àwọn tó jẹ́ iṣẹ́ program táwọn bá wa àwọn ọba ńlá tó wá lé Èkìtì ọba lé jáde kíláwó kọ́ lè jáde wọ́n sọ pé ọ̀rọ̀ mi ò dé kìtì rí ká má dà á sọ kí tó kò ẹsẹ̀ ò dé kìtì rí
ó kàn lè kọjá lẹ́kìtì nígbà tó lọ Kàtúngà ó kàn lè kọjá ní pàṣọ Èkìtì northern Èkìtì nígbà tó lọ Kàtúngà ní kò débẹ̀ rí. so gbogbo wọn tó ṣẹlẹ̀ yìí ẹ bá sì rántí mo sì fúnka tí mo pè sí gbàgbà yẹn tí mo pé nù pé kọ́ bá ní kí wọ́n máa sọ gbogbo ọba Yorùbá tó jẹ nígbà bàbá yẹn gbogbo àwọn ọba ńláńláńlá tí owó gidi wà lọ́wọ́ wọn àmọ́ nǹkan tó fi lówó náà àmọ́ nǹkan tó fi lówó ọ̀dọ̀ Olúbùṣe was a construction man ó dẹ̀ nínú the man was in fact ọ̀jájá wà lédi mo lè sọ pé ó tún lówó ju ọ̀dọ̀ Olúbùṣe wọ́n ní wọ́n sí tábàdẹ̀ fowó bàbá yẹn owó tiẹ̀ ńgbà yẹn fi owó válù owó ọ̀nì lórí wà láì olùsí bàbá lówó ju president ọ̀nì lọ. that man was taking rich and doing legitimate business. irú nǹkan bàbá tọ́jú orí ti mú kó sọ tọ́tọ̀kọ̀tọ̀ ní gbòósì bàbá frederick ọbátẹ́rù. everybody ló gbogbo pé wọ́n bá tọrọ ẹ̀ lámọ̀ nǹkan tó ṣe olówó alówó lómi tí adéyẹmí jẹ́ gbọ́dọ̀ ti rí gbogbo wa lámọ̀ nǹkan tí ìdílé tabuja Àwùjalẹ̀ ṣe náà ó wọ́n jẹ́ fọmọ kékeré ìjọba gbogbo àwọn ọmọ ìjẹ̀bú wọn bá kùtì máa yẹn wọ́n bẹ̀rẹ̀ sí fún ní àwọn shares ní bp company. dábàá nínú ìdílé Àwùjalẹ̀ was board chairman of several companies tó jẹ́ pé àwọn ọmọ ìjẹ̀bú wọn wọ́n fi gbé báyìí ṣe ìdílé he has money legitimate money ká máa sọ̀rọ̀ bàbá wa tẹ́jú oṣó ní Ẹ̀gbá òṣìlẹ̀ òkè ọ̀nà táyọ̀ oṣù sórí tẹ́jú fòmù táyọ̀ oṣù sórí tẹ́jú fòmù. ẹni bá sùn sórí tẹ́jú fòmù àlárere ni ó máa lá. ordinary pure water ṣé bàbá Adéyẹmí ní kò ní kọ́mpìnì ordinary pure water tí o bá ṣe gidi nǹkan tí gbogbo àwọn kòkò fabulous kó bá Áfíríkà ni. gbogbo àwọn ọmọ kéékèèké tó dẹ̀ tó gbogbo àwọn ọmọ kéékèèké tó lọ fẹ́ ó bá àwọn yẹn fẹ́ ní ọjà lọ ìlú ìbò. ẹ bàbá bàbá God bless you sir. lọ́ba ní kọ́ máa sọ̀rọ̀ kò yẹ kó tó bá sọ̀rọ̀ àwọn ọba kò yẹ kó yọ máa lajú àtọ̀ ní ilẹ̀ Yorùbá. ẹ̀yin lẹ́lẹ́ ebú tó tí olójújù ẹ̀yin lẹ́ni lára ẹ̀yin náà lẹ́nu máa lẹ́nu pátápátá wọ́n lọ bá àwọn gbogbo sórí ẹni yóò bá ṣe tí bàbá Olúbùṣe wà láì fi orí adé aṣẹ́wọ̀n several times gbogbo alamọ bí wọ́n bá ti mú báyìí máa yìí títí dé London òun ló máa yẹn ló pè tó ó tún mọ́ mc lọ London láti lọ interview ìṣòro àtọ́bá àtàwọn olórí àti àtọmọ tó láti fojú fàkiri pé òun lòun ní báàgì tí wọ́n mú jọ yẹn gbogbo ní ìbáṣẹ̀wọ̀n náà. God bless you. God bless you, Baba. God bless you, sir. God bless you, sir. Ní wàá yìí ti sà yìí sà. ẹ jẹ́ ká máa sọ wọ́n ti táwọn ọ̀nà náà nígbà a máa ṣá gbogbo ẹ̀dá kátàkátà sí i. ọ̀rẹ́ àwọn ti gbọ́. Hello, sir. Hello, sir. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ jọ fẹ́ bẹ̀rẹ̀ àwa tó láìsí ìyàwó kan ẹ jẹ́ ká respect the platform ẹ. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká respect the platform ẹ. one àwọn tó bá wà nínú òṣèlú látijọ́ a máa ń ka ìwé kan tí a máa ń pè ní polite insult. If you want to insult somebody you can insult somebody politely. And I really like him cautioning people or cutting them off when they start with derogatory words. Thank you, sir. Ẹ jọ̀ọ́ n tó bá fẹ́ ní kẹjẹ ká bá fẹ́. Bẹ́ẹ̀ni. Eléyìí tí ò bá fẹ́ má jẹ́ ká bá fẹ́. Bẹ́ẹ̀ni because àwọn èèyàn yìí náà èèyàn ni wọ́n ìtara kan ló dẹ̀ mú kálukú wọn ṣe tí wọ́n ń ṣe. Ọkùnrin tí mò ń gbọ́ tí mo já sórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni. Ó wà lára àwọn tí mo sọ lọ́kùnjọ́ ọba ẹ̀ tó ń béèrè nípa pé báwo lẹ ṣe tẹrú. Pé àwọn kan máa ń sọ pé wọ́n tẹrú. He was supporting it, and I was so surprised because he sounds a little bit educated, and he was even trying to condemn Professor Akínsọ̀wọ́n. Òun kàn mọ̀ tán, kó mọ̀ ó lè jọ ọmọ oníṣìírí o, but ṣẹ́yìn tó bá ń condemn irú àwọn ọmọ wa Professor Akínsọ̀wọ́n rárá, because at least to that gentleman, ibi tó wrong, I lè correct it, but the man has never been wrong about pé. Kì í ṣe ọ̀rọ̀ ló láṣọ tí gbogbo ilẹ̀ Yorùbá ń wọ̀. Correctly, bẹ́ẹ̀ni. Kì í ṣe ọ̀rọ̀ ló ní èdè Yorùbá tá à ń sọ. Bẹ́ẹ̀ni many things tí Professor Akínsọ̀wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ gbàngbélé ni wọn ẹ ti máa tán bá ń sọ̀rọ̀ ẹ ti máa mọ̀ pé tó nímọ̀ nínú nǹkan tó ń sọ ni. ọmọ oníṣìílẹ̀ Yorùbá ó dẹ̀ ń kàn dẹ́mu Professor ó tiẹ̀ tó wá lo a polite insult fún Professor Akínsọ̀wọ́n. ló lè kàn dẹ́mu rú wọn lójú wa. Ṣé bẹ́ẹ̀ mi ẹ sọ pé mi ń purọ́ ni. mo láíláí mo buttress point yín ni mo ní tèmi bá wà ń bẹ̀.
bó tiẹ̀ ṣe dárúkọ ẹ̀ gan ó lẹ́nìkan tó ń pè ní kíní you can imagine you don't do that. If you are a learned person, if you are a highly educated person, you should be polite, and when you want to insult people, you can put it as a polite insult. Èmi ni mo inaugurate pé Adéyẹmí Lámídì èmi bọ̀ lọ́wọ́ rí ṣùgbọ́n èmi lọ́wọ́ kan sọ pé ọba tó ń bá ń pèrè ẹ̀ ní ikú bàbá yẹ̀yẹ́ lé ní ikú bàbá yẹ̀yẹ́ ni. Èmi bọ́ Lámídì lọ́wọ́ lẹ́ẹ̀mejì ká máa tí ì kú ní ìsìn ká máa fẹ́ràn tó dùn jẹ kọ́. Ọ̀dọ́ abalẹ̀ ìbéèrè tán kókó gidi kẹ́ béèrè oyin. Yes sir. Máa ká lo derogatory words. God bless you daddy. Ní orí ètò àwùjọ. God bless you daddy. God bless you all. Àgbáyé adalẹ́ o. Thank you for assisting me. Àgbáyé adalẹ́ o. Ó dàrọ̀ sà. Ok, àwọn yẹn náà ń pè mí lórí nọ́mbà yìí náà. Àwọn yẹn náà ń pè mí lórí nọ́mbà yìí náà. 091-5147-9599. Ẹ dákun gbogbo ẹni tí ó sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ jù ìṣẹ́jú méjì lọ. Tó bá ti fẹ́ kọjá ìṣẹ́jú méjì máa kọ́ ọ̀tí ẹni pàápàá. Hello. Hello. Hello sir. Ẹ jọ̀ọ́ ẹ sún kúrò bí tẹ́ ti ń gbọ́ mi yẹn sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ join live program yẹn. Orí live program náà lè ṣe wáyé. Ok, ṣáàbì kọ̀ọ̀kan ni mo bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sir. Ok. Nǹkan tẹ́mi fẹ́ ṣàlàyé sir. Ṣé ń gbọ́ mi sir? Bẹ́ẹ̀ni. Canada lèmi wà tí mo ti ń sọ̀rọ̀. All right sir. Àdéhùn gbogbo ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ yìí ṣe rí bàbá Adéyẹmí òun ni ikú ọ̀dọ́dá. Tọ́dá yìí lẹ̀. Wọ́n láìsílẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe rí àwọn ìkítàn ṣe rí bàbá mi olóyè ní Nífẹ̀ẹ́ ó dẹ̀ súnmọ́ ọ ní Olúbùṣe gan dáadáa. Ṣé ń gbọ́ mi sà? Mo wà pẹ̀lú. Adéyẹmí yìí ní èṣù lẹ́yìn Ifẹ̀ ló bá dé gbogbo ibi tá a dé. Òun ṣe mọ̀ yìí pé òun ló ti MKO Abíọ́lá. Nítorí tó dẹ̀ fi ti MKO Abíọ́lá pa òjò wípé gbogbo ọ̀tẹ̀ tí wọ́n ń gbìn ní ìsinyìí tí gbogbo ẹ̀sẹ̀ ń jáde yìí ni wọ́n ti orchestrate tipẹ́tipẹ́ pé if possible tí MKO Abíọ́lá bá di president wọ́n á lè bá wọn correct gbogbo kìíní yìí. Ṣé ń gbọ́ mi sà? So gbogbo ìgbà tí àwọn Babangida sọ fún ìgbìmọ̀ Yorùbá wípé kí wọ́n hand over Abíọ́lá fún Ọọ̀ni of Ifẹ̀ kó accept interim government àwọn bàbá Adéyẹmí yìí ni wọ́n ti títí tí wọ́n ti pa. Ṣé get me sir? Wọ́n dẹ̀ ṣèyí lẹ́yìn Ifẹ̀ débi wípé even in 1981 tó bá yẹ ẹ máa rí i pé ẹgbẹ́ tífẹ̀ bá lọ kọ́ ni wọ́n máa ń lọ láti ilẹ̀ nífẹ̀ẹ́ tí jẹ́ UPN làwọn ti ń ṣe MPN. MPN tí wọ́n ṣe yẹn ọ̀tẹ̀ ni tí wọ́n fi gbogbo ọgbọ́n. In fact, MKO Abíọ́lá was among those people that first gave them money to go and buy ammunition. Torí wípé ọmọ wọn jẹ́ prominent member in MPN then in National Party nígbà yẹn. If not for Ọba Ògúnadé Adé tó strong, ṣe mọ̀ wípé wọ́n kó aṣọ ọlọ́pàá sáwọn èèyàn lọ́rùn wọ́n dẹ̀ penetrate wọnú Ifẹ̀ because of their federal connections. Ṣé get mi? Tí o bá sọ Ọlọ́run ló kún wà lẹ́yìn Ifẹ̀, ṣé get? Ọlọ́run ló wà lẹ́yìn Ifẹ̀. Nígbà wọ́n fẹ́ create state tí wọ́n gbé Ọ̀ṣun tí wọ́n create Ọ̀ṣun wọ́n pé Adéyẹmí náà tún sponsor lára àwọn ọba nípínlẹ̀ Ọ̀ṣun láti máa bá Olúbùṣe takàngbọ̀n lórí ọ̀rọ̀ permanent chairman which of course Olúbùṣe relinquish it for them tẹ́ ó dẹ̀ fún wọn pé ẹ máa jẹ́ lọ́wọ́ wá fi ṣe permanent president. Bẹ́ẹ̀ni. Wọ́n ti chairman lórí ara wọn. Bọ̀ nígbà tó yá tí ó gbúdọ̀ wọn lójú ní ọbẹ̀ padà pé no all what they were trying to push they could not push it pé kó wá gba permanent chairman yẹn padà. Nígbà tí wọ́n create Ọ̀ṣun state mistake tí Olúbùṣe ṣe lórí ọ̀rọ̀ Ọ̀ṣun state ni a ṣẹ̀ṣẹ̀ ń correct ń sìn. Nígbà tí wọ́n create Ọ̀ṣun state as at August 26, 1991 it was Ife that was the state capital. Adéyẹmí yìí kan náà ni wọ́n lọ sponsor àwọn AFRC through MKO Abíọ́lá because MKO Abíọ́lá was very close to IBB and Abacha. Abacha ni wọ́n lò láti influence AFRC Armed Forces Ruling Council tí wọ́n sọ fún Babangida pé kan ló máa fọwọ́ mú nínú Àṣàbà àbí Ifẹ̀ torí ẹ̀ ni Babangida fi compensate Ọọ̀ni pẹ̀lú Lagos Ìbàdàn road. Àwọn yìí kan náà nígbà tí wàhálà dójú ẹ̀ ni Babangida sọ fún bàbá yẹn wípé ṣe bí àwọn pípù yìí ní elésù lẹ́yìn ẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ débi tó dé yìí. So
àwọn tó bá ti ń ṣe ọ̀tẹ̀ Ifẹ̀ wọ́n máa ń padà parí máyé lára. Bẹ́ẹ̀ni, ìyẹn sátì. ọkọ̀ parí Abíọ́lá gan náà nìyẹn. Because agenda wọn burú. Ara agenda wọn ni pé tí MK Abiola bá ti president, they will be able to correct so many things. Wọ́n wà gbé permanent chairman fún. Ní 1993 sir, ṣé ń gbọ́ mi sir? Mo wà pẹ̀lú yín. My father was with him, with Sijuade. Okay. Abiola, the first statement that Abiola uttered was that Omo Shein Baba Edariji mi. Because our Ọba Lamidi Adeyemi, àwọn ni wọ́n orchestrate Osogbo. Fine, Osogbo was the original capital of Osun province. Nobody disputed that. But Osogbo was not in contest for the state capital. Torí àbínúkú Ọba Adeyemi sí Olúbùṣe ni wọ́n ṣe lọ orchestrate pẹ̀lú MK Abiola being close to IBB and Abacha ni wọ́n ṣe lọ gbé owó lọ sí AFRC ruling council láti change the state capital yẹn as at August 26. Mo wà pẹ̀lú yín. So ọ̀tẹ̀ tí wọ́n ṣe ọ̀tẹ̀ yẹn náà ló dẹ̀ báyé wọn jẹ́ débi tán dé yìí. So àwọn pípù yẹn èèyàn burúkú ni wọn kì í ṣe Yorùbá. Tí ẹ bá wo ìwà wọn, ìwà Fúlàní ló wà nínú ìwà wọn, ìwà ìjẹgàba tipátipá léèyàn lórí. Ká gbalẹ̀ onílẹ̀. Ká gbalẹ̀ onílẹ̀, ká jẹ gàba láì nídìí. God bless you, baba. Bẹ́ẹ̀ni. So àwọn pípù yẹn mi ò mọ, I don't know ibi tá a fẹ́ categorize wọn sí. Ọlọ́run bàbá. Àwọn máa ràn yín lọ́wọ́ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ́yìn gbé yìí láti expose wọn further. God bless you, sir. Ṣẹ́gẹ̀t. God bless you. So tẹ́ ẹ bá dẹ̀ wo Mọdákẹ́kẹ́ ń sìn tí wọ́n ẹ̀sẹ̀ ń gẹ́tara wọn padà ní o. Ọ̀tẹ̀ tí wọ́n ṣe ló bá ti wọn jẹ́ dé gbogbo ibi tí wọ́n dé tí ẹ bá wò in the issue of democracy in Nigeria it is only Mọdákẹ́kẹ́ that is at the receiving end. Ṣé bá fẹ́ kí n expatiate here. Oh yeah, briefly. Since 1999 no single Mọdákẹ́kẹ́ person has been House of Assembly or going to Senate or House of Rep or Commissioner or Governor or Deputy Governor or President. Ọ̀tẹ̀ yẹn ló bá wọn débi tán dé yẹn. Náà ṣe tí wọ́n ti ń padà wá bá wa ń sìn wọ́n máa rí mọ̀lẹ́. Even capital yẹn tá ní capital yẹn bọ́ sí Mọdákẹ́kẹ́ gan ti develop ju gbogbo ibi tán wà yẹn lọ. Mọdákẹ́kẹ́ ti develop gan. Wọ́n ti develop gan náà báyìí o. Yeah. God bless you, baba. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àmín o. Ọlọ́run á ràn yín lọ́wọ́ láti continue láti máa expose wọn. God bless you, sir. Ayé la máa jí sí o. Thank you. All right. Call come out more expect, okay? Hello? Hello? Hello, sir. Hello, my kalima o. Yusuf ọkùnrin ló sọ̀rọ̀. Okay, sir. Okay, sir. Yes, sir. Tẹ̀sán lórí live. Bẹ́ẹ̀ni. Okay, Yusuf ló kọ́ mi láti Canada. All right, sir. Mo ti táìsì comment section yín tẹ́lẹ̀ kó tẹ̀lé sáyé notice yín nìkan kékeré kan ni. Okay. So mo nípa ti Ọọ̀ni of Ifẹ̀. Okay. So mo mọ bí ẹ ṣe nífẹ̀ẹ́ bàbá sí báwa náà bí ẹ ṣe nífẹ̀ẹ́ àpẹẹrẹ yẹn sí. Okay. Àmọ́ mi mọ̀ bóyá ti wá rí nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àárín very dark man àti ọmọ kan tó ń pè ní King Michi. Kó dẹ̀ ti fẹ́ máa wá tánẹ́ṣì àpẹẹrẹ Ifẹ̀ yẹn lórí ẹ̀ ó ti lọ ṣe orin mọ́ bóyá ó ṣe edit kìíní yẹn ni tó ní pé Ọọ̀ni of Ifẹ̀ message òun the girl was just small girl àwọn influencer ìké kọ́ báyìí pé ó wá fi ń kọ́ pé social ti fi ń tánẹ́ṣì Ọọ̀ni of Ifẹ̀ ẹjọ́ pé ọlọ́run bá ṣe finance ló wájú edit ẹ̀ nìkan mọ̀ ẹ́ face consequence. Ẹ send link ẹ sí mi lórí WhatsApp. Instagram lọ́sẹ̀ ìdàpọ̀ náà ti ṣe fídíò méjì lórí ẹ pé àgbà Ọọ̀ni of Ifẹ̀ owó odidi nọ́mbà 1 class ọba rẹ̀ báyìí very ìdàpọ̀ ẹ̀ máa gbọ́ ó ṣẹ̀wọ̀ sọ́ọ̀ ló ṣẹ̀ ń ṣẹlẹ̀. Tẹ́ bá send ẹ sí mi. àwọn tó yí ọmọ ẹ̀ jẹ́ yóò dé bẹ́ẹ̀. Ibi tẹ́ ti wò yẹn send ẹ ṣe àìsí mi. God bless you, sir. Mo drive lọ tí máa ti dé ibi máa ṣe ẹyin. All right, sir. Ẹjọ́ tí Ọlọ́run ẹ máa ẹ̀kọ́ àwọn ọmọ òṣìṣẹ́ bá àpèrè yẹn jẹ́ fún wa. Kò sẹ́ni tó lè bàjẹ́. Àwọn ọmọ yóò sọ bá rí nsìnkọ́ tó máa ṣe nìyẹn. Kò sẹ́ni tó lè bàjẹ́ ẹ jẹ́ kẹ́nìbọ̀dì sunkún tó bá fẹ́ sun. Kò sẹ́ni tó lè bà pèrè Oòduà jẹ́ kò dẹ̀ sẹ́ni tó lè bà Ọọ̀ni tí lè Ifẹ̀ jẹ́. Ẹni tí ọ̀jẹ̀ gbì kì í kú gbì. Ní tó bá wọ anybody kò ló lè sọ. Ta ló sọ wípé wọn lè influence àwọn yẹn bí kan lọ tánìṣí méjì Ọọ̀ni. Àwọn tó wà desperate to that level lè wá rò pé wọn lè ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn. No now. Jẹ́ ń gbé last caller yìí kí wọ́n sọ̀rọ̀ fún ìṣẹ́jú kan. Hello. ẹ kú ètò. Ẹ kalẹ́ sà o. Ẹ kalẹ́ Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Àmín o. Ẹ̀dẹ̀kú bẹ ṣe ń tan ìmọ́lẹ̀. God bless you, sir. Gbogbo àwọn kan tó ṣókùnkùn nílẹ̀ Yorùbá. God bless you, sir. Hello. Àwọn olùfẹ́ yín náà. Yes, sir. Hello. Mo wà pẹ̀lú yín. Nǹkan tí mo fẹ́ sọ adìyẹ tó bá ń tọ̀ sí sàásùn. Ó ń ba sàárì ara rẹ̀ jẹ́ ni. Orí ẹ̀ náà ló ń bàjẹ́. Bẹ́ẹ̀ni. Òun ló ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ báyìí. Ẹlẹ́ẹ̀kejì
àwọn àgbàlagbà tó máa ń sọ pé àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni. bẹ́ẹ̀ni. ọjọ́ náà ló dé báyìí. bẹ́ẹ̀ni. nǹkan tẹ́mi kàn ní sọ lórí ọ̀rọ̀ yọ ni pé gbogbo ohun tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n ṣe ní kọ̀rọ̀ ọlọ́run á ń tú àṣírí wọn ní gbangba báyìí. gbangba báyìí bẹ́ẹ̀ni gbangba wálé àní o. ó ṣe mí láàánú gan-an ó ṣe mí láàánú fún Ọ̀yọ́ nítorí wípé ohun tí wọ́n ṣe ní kọ̀rọ̀ ọbọ̀ sí gbangba. tọ́lọ́run á ń tú àṣírí ẹ̀ ní gbangba báyìí. God bless you, sir. lóòótọ́ tá a bá wo gbogbo ilẹ̀ Yorùbá àlàáfíà wà nípínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ni. àlàáfíà tó dẹ̀ wà ní ọ̀tẹ̀ wọn lọ́rùn. bẹ́ẹ̀ni. n tó mú àlàáfíà wà ní pé a gbà fún olórí. bẹ́ẹ̀ni. kò sí ọba kankan yàtọ̀ sí ọba tí mi ò gbọdọ̀ dárúkọ. bẹ́ẹ̀ni ẹ má dàkọ. tó jẹ́ alájọṣepọ̀ àwọn Ọ̀yọ́. òun ló dá yàtọ̀. ọba tí mo kùkú yé. àwọn àgbàlagbà dẹ̀ ní tí ọmọ àlè ò bá ti dàgbà ilé yẹn máa ń tòrò. bẹ́ẹ̀ni. ọmọ àlè ibẹ̀ tó wà lọ́sùn òun ló dàgbà báyìí tó wà fi rẹ̀ hàn. gbogbo ibi tó kù Ọlọ́run máa tú wọn láṣìírí. àmín. God bless you, baba. kí má gba àsìkò. sùúrù ìjẹ́ aṣíwájú tí Ọọ̀ni ní òun ló ń jẹ́ kí gbogbo àṣírí máa tú. bẹ́ẹ̀ni. dídákẹ́ àgbàlagbà kò ń ṣe tagọ̀. onílàákàyè èèyàn ló máa ń dákẹ́. bẹ́ẹ̀ni. èmi ò bá ní lórí ètò ẹ má máa jẹ́ kí àwa tá a bá ń pè ká má sọ̀rọ̀ àlùfàǹṣá. of course. ó ní bí a ṣe lè sọ̀rọ̀ síyàn pẹ̀lú àpọ́nlé. bẹ́ẹ̀ni. ìbínú náà ni. a mọ̀ pé tó bá jó nílàákàyè èèyàn a mọ̀ pé àbùkù yìí òun ni wọ́n sọ sí. bẹ́ẹ̀ni. tí ò ní mú gbàdá ní. bẹ́ẹ̀ni. Ọlọ́run á wà pẹ̀lú yín o. àmín. God bless you, sir. ẹ̀dẹ̀kú ètò. ó dàrọ̀ ayé la máa jí sí o. mi ò ní láǹfààní láti gba ìpè kankan mọ́wẹ́ jọ torí Ọlọ́run kì í ṣe ti ìgbéraga kì í dẹ̀ ṣe tàfojúdi ẹ̀fọ́ oríjì mi àákò ló ti lọ. oníyànṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ́yìn tẹ́ bá mi fẹ́ jẹ́ ṣe kó àbínú gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi iná ò ní sanwó yín o lágbára Ọlọ́run Abudin Todo Ọlọ́run nínú àná yóò bá bùkún lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí tẹ́ wò mí tí mo fi parí ètò àná Ọlọ́run ní Olúwa kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ̀ ní nìkan sáyé o I love you all and I appreciate you all. ilẹ̀ káàró òjìlẹ̀ ò ní bàjẹ́ o kò ní dàrú o ẹ má gbàgbé o mo ń ra wẹ́ẹ̀bẹ̀ ni o mi kọ́ mo ra dátà fún yín so mi ò tó àṣẹ pa fún yín pé báyìí ní kẹ́ ẹ ṣe lo dátà yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ìwé mímọ́ Bíbélì ṣe sọ ó ní ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ tí wàá nífẹ̀ẹ́ mi yẹn tẹ́ bá ti bá polówó ọjà pàdé lórí YouTube ẹ má fòkó lórí ẹ ẹ bá mi farabalẹ̀ wo àwọn polówó ọjà yẹn kódà kó jẹ́ polówó ọjà tẹ́ ti wò tẹ́lẹ̀ láì máa yé gbà tàbí tẹ́ ti rírí láì máa yé gbà ẹ má skip kó lórí ẹ ìṣẹ́jú kan yẹn olórí tí ó ṣe mí lọ́la 30 seconds yẹn ó láǹfààní tí ó ṣe mí lọ́la 1 minute yẹn 2 minutes yẹn 3 minutes yẹn olórí ńlá tí ó ṣe fún mi lọ́la àbí orí kéékèèké tí ó ṣe fún mi lọ́la ẹ̀sùn tẹ́lẹ̀ náà ní dìbú ìsẹ́pẹ́ lódò àdàrọ̀ gidigba kéékèèké káfi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìndí àánú Ọlọ́run nífẹ̀ẹ́ iná sílẹ̀ o ìdáwọ́lé yín ọmọ yọrí sí rere ẹ ní sòwò àṣẹ ìjẹ lágbára Ọlọ́run mọ́ àpẹ́ fẹ́ jẹ́ kí n jèrè ọ̀dà ẹ má bàa fòkó lórí àwọn advert tẹ́ bá rí lórí YouTube ẹ like follow page mi lórí Facebook Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàró òjìrè òní wọmi o orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí mi àfọwúrọ̀ pọ̀n àjò àṣẹ o ó dàrọ̀ òrùn ayọ̀ lásán o.